mọ́ mọ́ fi mí dára tí ò wí o ọlọ́run mi. iṣẹ́ kì í ṣohun àgbámọ́rí ìyà kì í ṣohun àwàmọ́yà. bàbá rìn rè wọ̀lú o ìgbà rẹ̀ ni wọ́n fi fúnni lómi mu. bàbá rìn jàgbàjàgbà wọ̀lú wọ́n sì fi gbàjàgbàjàgbà bomi fúnni. ní àfún kékèké kékèké lòdì wéré ìròwéré ta ni ó sọ pé òun ò mọ jẹ́ẹ́jẹ́ òṣèlú mímọ́ bọ̀rọ̀ múlẹ̀ ọ̀là lóhùn mi ò èèyàn lónìí. ọmọ ewu ò mẹ́mú ọ̀pẹ ọmọ ewu ò mẹ́mú ọ̀pẹ ọmọ òkìyàn ò mú ògùrọ̀ àdán ò jẹ̀wọ̀ ẹ̀mí onílé ara ọ̀dọ́hun tí ò dáwò bẹ́ẹ̀ ni ò rí bẹ́ẹ̀ lọ. kọjá òye mi ò ọ̀rọ̀ yìí kọjá òye ká ṣiṣẹ́ bí ẹni kò mọ̀ ọ́n ṣe ká tún lé ọ̀la ká má rọ̀là lò irú ayé wo lèyí elédùwà elédùwà dákun gbà mí. ara nínú òròdé bẹ́ẹ̀ o. ọ̀wọ́n omi ládẹ̀sùn ọ̀wọ́n owó níbẹ̀rẹ̀ òṣì gbèsè nísọ̀nìdẹ̀rú ọlọ́rọ̀ ẹ ò rí bí jàǹbálà ẹ̀gbá tí kò mọ́ ní lára bí aṣọ. ẹ ò rí bí jàǹbá. ẹ wá gbà mí ẹ wá gbà mí ó lè mọ̀ tí ń gbébọn apẹ̀rẹ̀ ẹ̀gẹ́ tí mo kó bìí dá mọ́ jẹ́ gbèsè ẹ̀ mọ̀ gbà mí ayé mi mọ̀ tá pa. ṣé o sì kankan. mẹ́wàá wà. ẹ tọ́ra àgbà tí bá ń sáré nú ẹ̀ kan bí ọba lè kankan lè kí ló ṣẹlẹ̀ náà. ẹ mọ̀ ní dààmú ẹ ní sàwúrẹ́ kẹ́yìn gbèsè apẹ̀rẹ̀ ẹ̀gẹ́ mo kó bìí mo sì wọnú gbọ́dọ̀ kí n lọ rè kó yòókù wá ìní bàbá tí mo kó bìí mọ́ kàyéfì lọ́mọ jẹ. lóríta yìí náà ni. oríta ilẹ̀ gbẹ̀gẹ̀ sí tẹ́rọ̀ ń gbà lọ tẹ́rọ̀ ń gbà bọ̀ láì fi ṣéyàn kankan ṣé ìná wọn mọ́ ń lé ni. ìyá gbogbo wọn ti lọ sùkúù bí èsì sanwó owó iléèwé wọn ó ní mọ̀ bá ká tí mo fi ṣe wàhálà báyìí. bó ti sanwó iléèwé lọ́n bá ká ó lé ara sọ̀rọ̀ àgbà tó bá ní òun ò ní jẹyán tó lẹ́mọ ni bí ọba sọ̀rọ̀ ọmọ náà ni ó sì kú ṣébi ọ̀dàgbàdé má mójú tọrọ rẹ̀ òótọ́ ọmọ sọ fún ọ. ẹ ti ẹ̀ wò ọmọ ló pọ̀ ọláàfá wa kú tán ọmọ ẹ̀ wá ń kọ́lé káàkiri ẹ wò ẹ jẹ́ yẹra wò kẹ́kí èsàrà yín gan. pípa wa náà bímọ àbímọ rí ẹ̀yin nìkan lè máa kọ́kọ́ bímọ ọmọ mi ò. mo tọrọ ọmọ ìyá àsọkúsọ wà ní. kí ni nǹkan tá à ń lò ṣe náà a níbi rẹ̀ lèmi o ó ya nǹkan tí mo bá yín sọ̀dà. wo tèmi ò sọ fún o ohun tó mú onílẹ̀kẹ̀ tó fi tú tì díẹ̀ tó fi tú ta òun ló dífá fún màrówó rà o ohun tó mú àwọn àbúrò rẹ̀ tó fi fẹ́ dúró òun ló dífá fún wọn náà o. la ẹ wo kí dáàdi tiẹ̀ má gbé yẹn wá rárá kán má bá mi sọ yẹn o. o ti gbé yàjẹ tipẹ́ ẹsẹ̀ fẹ́ gbọ́ tipẹ́tipẹ́ ẹ wá o ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ mi o kọ́bọ̀ tó lójú ẹ̀ lè rí gbà lọ́mìí láàárọ̀ yìí o tá à ń ṣe hà wọ́n náà ni nǹkan bẹ́ẹ̀ lára wo yín ni òdodo ó sì máa kọ ọ̀rọ̀ ayé báyìí náà onígbèrè tí ọba gbẹ̀mí kò sáà ní gbẹ̀mí. bàbá àjọkẹ́ ẹ dákun ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó ẹ má ṣe yùn ẹ dákun mo fẹ́ fi ọlọ́run bẹ̀ yín ẹ rántí mọ́ wípé ọmọ tá a bá bí tá a bá tọ́ lẹ́ni ó ní ògbélé tá a bá kọ́ tàbúdọ̀ la àti wípé ọmọ ẹni lọ̀la ẹni ọmọ ẹni lẹ́yìn ẹni ọmọ ẹni tí wàá ní oògùn àìkú ẹ dákun ẹ wò mo fi ọlọ́run mo fi bẹ̀ yín. ọ̀rọ̀ ẹ kúkú yé mi kì í ṣe pé kò yé mi àmọ́ gbèsè ọ̀pá níbi ọjọ́ owó pé owó ọ̀làdọ̀dọ̀ yẹn nìkan ló kù lọ́wọ́ mi bí mo ṣe wà yìí
bẹ́ẹ̀ ni yín sì fẹ́ wà lára ibi tí wú ọmọ ara òní wàfà bí ó ń gbọ̀wọ́ abániwówó lára ni. ọkọ mi ò mọ̀ ní dààmú ò ní dó ń gbèsè o ẹrú ò sì lè mọ̀tàn títí kó mọ̀tàn iṣẹ́ tá a ṣe tá a fi ra òun Elédùmarè nìkan ló sì mọjọ́ tọ́jà ó tà ẹ̀gẹ́ díẹ̀ sì kù lórí ebè Ọlọ́run sì jẹ́ abóde pàdé torí pé àti ojú àtẹtí àti imú kò sí tí o torí gbé sáré ń bẹ. ẹ dákun ẹ wo abẹ̀yìn ni ẹ dákun ẹ wo ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí ẹ dákun. owó yóò ní kàn sáyà. àmín. tọ́lá àwọn ọmọ yìí ní kò rò kọ́ jẹ́ àjèrè wọn. àwọn ọmọ orúkọ láti mi náà mo ti gbọ́ tó sọ ọ̀rọ̀ yẹ wá gbowó ní ìwé. òun ni kẹ́ ẹ mú bóde. mi ò pẹ́ gbádùn gan ọkọ yìí wò ló sá wọlé ó mọ̀ láti rọ́kọ wa. Ṣàngó. ní ọkùnrin tá a rí nísìnyí lọkọ yín tá a rí tí sáré lọ nísìnyí tí gìgìrísà rẹ báyìí tí kàn níbi ìpàkọ́ lè má sọ fún wa pé kò sí lé mọ́ sẹ́ni tí ẹni tí ó ń parọ́ fún Yorùbá mọ̀ ẹni tí ó ń parọ́ fún ọ̀sà mọ̀ pé wọ́n ń parọ́ fún òun ni. ẹ fara yín balẹ̀ kẹ́ ẹ̀ méjì tó máa hó balabala ẹ dákun ọkọ yín èwo lẹ rí ọkọ yín èwo lẹ rí ìdàndán lẹ rí o ẹni ẹlẹ́ni tó ti jí lọ oko látàyè mọ́tàmọ́ mi mọ́lẹ̀ ẹ dákun àárọ̀ lọ́jọ́ àwòrán yìí ẹ jẹ́ sọ nǹkan fún yín. sẹ́ẹ̀rì èkejì mi ti sọ̀rọ̀ ó ní èèyàn méjì pàdánù rọ bẹ́ẹ̀ tá à ń pa fún Obama ẹ ti pa ọmọ o nígbà tí ò bá sọkọ nílé ẹ já sí ọ̀rọ̀ ẹ dákun ẹ jọ ń dúró lọ́hùn. kí ni wọ́n sọ fún ọ wọ́n sọ fún ọ pé asokun mú òfikun pamọ́ ni bí ọ̀wá ń kun yọ̀wá ń kẹ́lẹ̀ bẹ̀ ọwọ́ bọ̀ báyìí ó ti bà ọ́. ẹrù ló bà mí. ẹrù ló bà ọ́ mo lẹ́rù wo ló bà ọ́. àyà mi lọ́jà. àyà rẹ lọ́jà kò sí tí wọ́n fi ọ sí wọ́n ní wọ́n nà kún ọ pa ọ. àìkú ẹ má pa mí ẹ dákun tó lọ ẹ ṣàánú mi ẹ má pa mí ẹ dákun. kí ni ń bọ̀ lẹ́rù lórí ẹ sọ pé kó lu àmì ọmọ pààyàn. nígbò náà ló ní ikú tẹ́lẹ̀ máa lè. bí mo pa ọ́ kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ kò sí nǹkan tí Òkòbó fi ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ ṣe lẹ́yìn kókó lọ́bẹ̀ jẹ́ ọbẹ̀ tó bá ṣe kalẹ̀ ni ọbẹ̀ tí bí kò lè kó jẹ ẹ lè ṣòlè tapáwó bí mo pa ọ́ kò sẹ́ni tí ó bí mi ọba àlùwà yóò lè bí mi tọrọ mọ̀ pé mi gangan mo jọba lọ fúnra ara mi. bẹ́ẹ̀ni Ọlọ́run kò tiẹ̀ níbi yín Ọlọ́run níbi yín. àyè sọ pé Ọlọ́run ò lè bí Olúwa mi Ọlọ́run lè bí ọ́n àwọn òní tàpá sófin Ọlọ́run máa lè lò sí. Olúwa mi kẹ́sì máa wó kíní burúkú dáadáa yìí o ó dá a láàmú gan gbà tá a lọ lè mú o ń ṣe ló júbà ìhòòrò. wọ́n bá fẹsẹ̀ fẹ́ ní lọ lẹ́lẹ́lẹ́ alẹ́ mú àbò ni. ẹ kò bú ṣẹrẹsẹ tó fi júbà ìhòòrò wọn kan wọn sẹni tó ti yé yín ọwọ́ bá ọ lónìí ìyọnu Ọlọ́run ò sí wọn lù ọ wọn fẹ́ pa ọ ẹni tí ọba sọrí inú yẹn mọ ìgbàlẹ̀ ẹyọ kọ̀ọ̀kan àsìkò ẹ̀san dé ìyọnu Ọlọ́run ò sí. Olúwa mi ṣe ká nà kó kú ni àbí kó dákú. ká lù pa ká lù díẹ̀ ká lù pa. Olúwa mi mọ́ lù Olúwa mi mọ́ lù. jọ ọ̀rẹ́ mi kí ni èjì mi yẹn náà. kíngò mẹ́ta kọ́bọ̀ ni ṣé wọn kọ́ gbolé kan náà ti bí èmi àti.
ó sápá mi lórí ìsìn ni kò sẹ́ni tí nǹkan ò lè sápá lórí. tó bá sápá ẹ lórí kò he mú. Simple question. Yes. No answer. How far? Ó kù díẹ̀ mà àtàwọn tí òye wa ń bẹ̀. A máa gbé yẹn lẹ̀ nísìn. Assembly time. Okay, let's go. Assembly time. Hurry, move it. Daddy, why you never buy on to ọmọ mi bàbá ilé owó lè lé nǹkan náà. Nígbà tí lásìkò òní dúró lèmi lẹ́yìn ọ̀gá léwé mọ̀ sí. Ẹ jọ ṣé ọ̀gá léwé ló bí yẹn ni? Kí bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ibi tẹ̀ sọ yóò tí. Tí n bá fọ́ yín ládàá lẹ́nu ẹnu yín gúngún. Dádì wa, ẹ káàsán sà, mi ò tiẹ̀ mọ̀ pé ẹ̀yin lẹ wọnú school tẹ wà angry. Dádì, ẹ jẹ́ kí a fi patience to ọ̀rọ̀ yìí because ṣe rí education àwọn ọmọdé yìí ó wà important. Ẹ dákun ẹgbẹ́nu sọ̀rọ̀ dáadé ẹ bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ bá bẹ̀ mí o ẹ bá bẹ̀ mí pé kí n má kàn máa ń kó oṣù kí ó tọ̀ wò ní jẹ́rìí ọ̀rọ̀ ẹ bá ní má kàn máa ń kó oṣù kí ọgbọ́n rẹ̀ kù bọ̀ lójú. Bàbá ẹ tẹ̀kẹ̀ yìí wọ́n lè tó bá bẹ̀ wọ́n ní jẹ́rìí ọmọ. Bẹ́ẹ̀ ni ẹ sọ ní. wẹ́wẹ́ bá mi gbàgbọ́ pẹ́ńsì àti rẹ́sà mi sínú bẹ́ẹ̀ ń fẹ́ lọ mú. ẹ sọ ní tó jẹjẹrẹ pẹ́ńsì àti rẹ́sà wo ṣé ọ̀fẹ́ máa gbàjọ ni ẹ sọ ní jàre ẹ ló fẹ́ mọ̀ lóko ẹ sọ. Ṣé ẹ fẹ́ gbọ́ ìgbìyànjú ń tagbẹ́ o Ọlọ́run nìkan ní mọ̀ pé kí iṣu ọ̀ta ìbùkún Ọlọ́run ló wá kú báyìí lórí ọ̀rọ̀ yìí níbi tọ́rọ̀ yín dúró dé ẹ fẹ́ gbọ́ ẹ lọ sùkúù kankan mọ́. òdodo ọ̀rọ̀ ni o èèyàn ló lè múrin lọ àgbẹ̀dẹ kó múrin kúrò lágbẹ̀dẹ kó wá tún lọ retí bọ́nú àròkọ́ lọ gbọ́n nù àgbẹ̀dọ̀ ká mọ́ rí. ládùúgbò bí mo ṣe bí yín tẹ́ ẹ pọ̀ tó yìí yín tún wá máa ṣe wàhálà ká lórí yín kò jọ lẹ́yìn kẹ́ ẹ tó kó àárọ̀ dé kẹ́ ẹ sì lọ́ọ́ rẹ kí ọjà ń rọ̀lẹ́ lọ́ba tán fakati ẹ gbàgbé ẹ lọ léèwé kankan mọ́. Baálé wa. Ìyálé wa. Baálé wa. Baálé wa. Ẹ dákun ẹ jẹ́ a ṣe sùúrù o. Ṣé ẹ rí i bá a bá sọ pé bí ejò ṣe gùn tó láṣẹ dáná sun ó ṣeé ṣe ká kìnnà bọ̀lé o. Bẹ́ẹ̀ bá wá ní bí sànmọ́nì ṣe lọ́tí rìn àbí bí ta ṣe rí ní ìsìn la fẹ́ fi ṣèdájọ́ lórí àwọn ọmọ tá a mú wá sílé ayé. Yóò mọ̀ takò ọjọ́ ọ̀la wọn ọmọ ẹni sì lọ́la ẹni. Ẹ dákun ẹ wo bòjú tẹ̀ ń wò lọ́ọ̀kan ṣé ẹ mọ̀ pójú ní nǹkan kò sígbà tó rùn ò ní í débẹ̀ yóò débẹ̀. Ẹ dákun torí Ọlọ́run yóò da ìjà ṣe sùn yóò sì já. ẹ ń gbọ́sẹ́ abarapá di gbogbo ayé ọkùnrin tára ẹ̀ nìkan yóò da sígbà bá tó kú tán ni yóò tó da. ẹ wo gbogbo nǹkan ló yí padà báyìí ní í ṣe nǹkan mi ò padà láéláé bí gbogbo wọn ṣe wà ọjà lẹ́ẹ̀ mọ̀ kiri kẹ́ẹ̀sì tún lóko ọ̀tán. Bá mi ẹ wo ọ̀rọ̀ kan lélẹ́yìí tẹ̀ ń sọ ń gbòòrò ẹnu o àbí sábà bẹ́ẹ̀ nǹkan tó kó wa kúrò lọ́dọ̀ Ọlọ́run níbi jẹ́jẹ́ wa la jókòó ẹ jẹ́ ń wí fún yín èmi ò roko bẹ́ẹ̀ ni wọn ò sì kiri ọjà ìwé oní ẹlẹ́dàá tèmi yàn. Àjọkẹ́ lẹ́nu ẹ. Fọ́nkẹ́ni. Mo ti máàkì ojú ẹ yín sì ní jèrè ẹ. Lórí kíni. bẹ́ẹ̀ni. ẹ fẹ́ pẹ́ mọ bóbi ìjọ. ó ṣe jèrè ẹ̀. àṣẹ o ṣé èmi jèrè wọ. bẹ́ẹ̀ni ọ̀bọ ìjèrè lẹ́yìn ọkọ. mo ní sáà jèrè rẹ. ọ̀rí ẹlẹ́nu tọ̀ọ̀kù. bíbí ìbọn. olórí pẹlẹngó. Bísítì kẹ̀kẹ́. ẹlẹ́nu jẹmọ́lẹ̀. Bí bàtà sí èrè. bẹnu papò. Bí àmúkú ọsàn. ìwọ náà ni mò ń wù ọ mo sì ń jù sí ẹ ni súrà tí mo rí lára ẹ ni mo fi ń jù sí ẹ sórí bí o bá gbèsè ayé ara ẹ dé ìwọ wá ní ìwò lè jèrè ọmọ ó ṣe jèrè rẹ ń gbogbo lọ tèmi ṣé mi jèrè rẹ ń ṣe kọ́ ń ṣe bí ń ṣe lọ ń dà mí láàmú gbogbo gbà. ẹ dákun ẹjọ gbogbo bí n ṣe rí owó yín náà ní wàhálà rẹ mọ̀ ń bá káàkiri ńlá ń ṣe bí látò ní ẹ dákun. ẹ wo kódà ìpàdé rẹ náà là ń ṣe lọ́wọ́ tẹ fi dé bá wa ẹ dákun. ọyọ ẹgbin tí òye wọ ni pé ẹ ń bá ti tà lápá rí tó ti tà kàrí
kó tó di ẹ́ di pé ń tèrè kò sí ọ̀kankan tẹ́lẹ̀kùrọ̀ pa fún gbogbo tún tí wọ́n fẹ́ wà pa pátápátá gbogbo ẹ̀ ló mọ̀ àpàdé àlùdé gbogbo ọ̀rọ̀ rẹ̀ tó fẹ́ pa gbogbo ẹ̀ pátá mo ti mọ̀ lónìí tí mo wá yìí kọ̀ǹkọ̀ tí wọ́n bá pa tí wọ́n bá fẹ́ ta ọmọ bí wọ́n ṣe máa ń dè wọ́n ìdèkúdè wọ́n yàn wọ́n á dè. ẹgbẹ́ nu ti sọ èèyàn kú fún yín ni ẹ bá sunkún ó fò mí akọyin akọ rẹ ya yín lórí. gbẹgbẹgbẹgbẹ ẹ ti máa wá jìbọn lórí mi. kọ́ bá wá ẹ̀ lẹ́gbàá lẹ́kẹ̀ẹ́ ẹ̀ kọ́ làbí tiẹ̀ ni. bẹ́ẹ̀ni òrojú wọn bí kan bá tó dunu yín wọn yín sì fasọyà mọ́ lọ́rùn ẹ̀yin tẹ́ ẹ jóbi ńlá mọ́ fẹ́ràn tútù nà yín. bẹ́ẹ̀ni ńlá mọ́ fẹ́ràn nà ẹ má fẹ́ràn nà. ẹ má kéwòn bóyá kẹ̀kẹ́ ìṣe gan wà máa rí wa. kíni tí bá tó máa wá gí mọ́ yín lọ. ibi tó tiẹ̀ ní wọn ọkọ̀ náà dà. ẹ wà tún kọjú díẹ̀. kò síbi tí wọn ò ti nà ẹ lẹ́gba bẹ́yẹn kọjú wọn nà bẹ́yẹn kọyìn wọn nà kódà kéèyàn kó forí kalẹ̀ kọ́ dán sí òkè wọ́n mọ̀ nàrin ni ẹ̀yin lè dì ẹ wá gbọ́ sórí ọmọ bí ẹ ṣe máa ń ṣe kọ̀ǹkọ̀ tí ẹ bá fẹ́ tà. èèyàn kọ́kọ́ yan ná yọ gbẹ tọ́ọ̀lì bó bá ti wá gbẹ tán wà yí lókun. èèyàn wà fokùn di. rúgúdú. Ọlọ́run bọ̀ ìkà ni Ọlọ́run ọba. Àjọkẹ́ má má ràrò kan débi pé wà sọ̀rọ̀ òdì sọ́lọ́run ọba kò dẹ̀ sí nǹkan tó burú títí tí ò látúnṣe. Ọlọ́run ọba ti wùwà òdì sọ́dọ̀ mi tí bá sọ̀rọ̀ òdì sí kò tí burú jù igbó tí ọmọ eré jẹ tó fi lọ́lá mọ́lá olówó èlìlì jẹjẹjẹ tó fi ń tòsí kò sí ìwọ lọ́lọ́run ò ní ìka ní o òjò tó rọ̀ sílẹ̀kẹ̀ fi lánàá tó fi lóyún ṣé mo ló rọ̀ sí ewúro tẹ́wé ẹ̀ fi kọ̀ ilé ayé yìí làwọn àtẹ́gbẹ́ ojoojúmọ́ ayé làwọn ọ̀rọ̀ kan tó fi ń lọ́lá mọ́lá ilé ayé yìí náà làwọn àtàwọn ọ̀rọ̀ kan tó fi ń tòsí mọ́ sí sọ fún mi ẹ̀ṣẹ̀ wo ni ìran tèmi ṣe Ọlọ́run ọba ẹ̀ṣẹ̀ wo gbogbo lèmi ṣe Ẹlẹ́dùwà tó fi dé pé ìran mi ò là látàrọ̀ ọ̀dàlẹ̀ rẹ̀ èmi ò wá fojoojúmọ́ ṣayọ̀ nínú ìyà. Fọlá ló gbà Ajídára àṣeyí òun lọ́ba mi òkè àdúrà tá a máa gbà sọ́lọ́run ni pé kó má fi wá dára tó máa bà wá nú jẹ́ ìgbà méjì lẹ̀dá ń lò láyé ìgbà tó dùn àti ìgbà kejì wo Àjọkẹ́ ìgbà kejì ló dé báyìí kò túmọ̀ sí wípé ìgbà tó dùn ò ní dé mọ́ nítorí náà mo fẹ́ kó o ṣe sùúrù kó má sọ̀rọ̀ òdì sọ́lọ́run o Ọlọ́run ò ní pa ẹlẹ́kùn Àjọkẹ́ ó ti tó kí ló dé kí lẹ̀ṣẹ̀ mi ìran mẹ́ta yìí tó sí ni mo ti ń gbọ́ ọjọ́ tàlàyé ti tàyè bí bàbá ọba tiẹ̀ là tí bàbá gan ọba jíjí ó ṣàyẹ kọ́ mọ gan ọrajé bora ìran karùn-ún rèé nínú ọ̀ràn mi tó ti ń fìṣẹ́ ṣayọ̀ yọ ọmọ táládò bí òun ló bí dúró sinmi ló bí gbẹ̀kọ́ yìí ìyẹn táwa ní ọmọ pé iná orí ìyá ní ràn mọ́ bí làwọn bá ṣe gbé kò sígbà tí ìní ń lọ mọ́ gbé dáadáa o. Àṣàkẹ́ mi àjèjì ara rẹ sà ọmọọba adó ẹlẹ́kọ̀ọ́rọ̀ ṣe ní sẹ́kù n ò ṣe ní sẹ́kù ilé bára rẹ sànú wọlé òbúkú ní yamọ̀dé láà kò sí wọn dúpẹ́ o ara tù mí. ẹ ṣeun baálé mi ṣé tí wàá ṣe tán ọ̀run ni. kálukú ọmọ bí a bá sọ̀rọ̀ dọ́dọ̀ tán ẹ̀rín láàrin bá a bá ti fa ta ara nu fẹ́rẹ́fẹ́
òrùn ní kùnú yẹ ẹ̀wọ̀n parọ́ òun náà ń fẹsẹ̀ mi. ó yẹ bẹ́ẹ̀ ọba Èdùmàrè á fi wá lọ́kàn balẹ̀. àmín àmín. Dáhùn ìyálé rẹ nǹkan ṣé àfòkù lórí ibùsùn àmọ́ sálọ ni òde. Kí lẹ fẹ́. àwa ni èmi àti ìyálé mi afẹ́rí baálé wa. ẹ dákun ẹ mọ́ rí mi ṣe é gbọ́ balẹ̀balẹ̀ àfọmọ́ ayòfáyò èé ṣe yín kí ló dé. àṣé òsì ẹnu yín ọmọ ọmọ jẹrí ni ẹlẹ́rìí sùn ilẹ̀ ti tú ọ̀dọ̀ ọ̀rọ̀. baálé mi ẹ bá jẹ́ àfikún yọjú sí wọn. wá ṣé ọ lọ bá wọn kẹ bá ń tilẹ̀kùn ìwọ tó jẹ́ ní ọjọ́ òbí rẹ tó yẹ kó kó nǹkan mọ́ra kó mọ́ra kó ẹ dẹ̀ mo dábọ̀ ìrìn àbùkù yìí tó lálẹ́ yẹn yìí lè gbọ́ sí mi lẹ́nu ṣé ní nǹkan tó ju wá ń rí nsìn. ṣe ní ká ṣe àjọ nǹkan ni èmi irú lòun ò tẹ́rí àfìgbà tóun dókè mẹ́sì tí wọ́n á fòun wé egbọn. ẹ wo èyí tí bàbá náà ṣe ló ń jó òun o wọ́n ti gbìyànjú tó lórí wa tí wọ́n bá sọ fún wa iṣẹ́ lókù tá a máa ṣe o ẹ já gbà sí wọn lẹ́nu àwọn ṣáà ni wọ́n bí wa wọ́n lè rí kó tó lẹ̀ kí wọ́n tì wá sí. òótọ́ lọ̀rọ̀ tí Yẹmí sọ àìmọye àwọn èèyàn tó hàn kàwé rárá tó dẹ̀ ń gbé nǹkan dáadáa ṣe nílé ayé yìí nǹkan ẹyọ kan tèmi mọ̀ tó dá mi lójú ni pé àtẹ́lẹ̀ ọwọ́ ẹni kì í tànyàn jẹ kò kì í tànyàn jẹ àwọn tí wọ́n kà tó yanjú gan-an kí ni wọ́n fi ṣe wọ́n rí kankan fi ṣe iṣẹ́ ọwọ́ yìí náà ló padà ń ṣe òun ló fi ń jẹun. ẹ mọ̀ jẹ́ ntàn yín o èmi ní tèmi èmi ó kàwé gbogbo nǹkan tó bá sì gbà báyìí láàfin fún. Àjọkẹ́ ó ní orí bu àgídí àgídí ẹ̀ ti pọ̀ jù ṣé wọ́n ti gbàgbé pé òbí ẹni lòbí ẹni ni àbí bàbá wa ń sọ̀rọ̀ ìwọ wa ń yí wọn lóhùn padà wàá kàwé jẹjẹ wàá kàwé dandan máa kàkà máa rí ẹ máa kàkà máa rí ẹ. èmi ò kà á bó bá ti wẹ̀yìn ẹjọ́ kẹ̀ mọ́ kàwé èmi ní tèmi o èmi ò kà ìwé. ọ̀rọ̀ ẹ tiẹ̀ ti yé mi nítorí gbogbo wa ń sọ̀rọ̀ bí inú ilé ṣe máa rọ gbogbo wa lọ́rùn ìwọ o mú ogun olúkú lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́. ẹ jẹ́ ká gbà fọ́lọ́run ká darapọ̀ ká lọ bá bàbá yẹn lóko ká máa jọ ṣe ká dẹ̀ gbà pé wà lóúnjẹ àjẹsùn. bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ ká tètè gba ìwà ní oúnjẹ àjẹsùn fúnra wa o torí èyí tí onírèsè bàbá wa fi yìí òun gan ló ń jò ní àbí ìtàkà yìí òun gan ló ń jẹ́wèé. ẹ wo ohun kan tí gbogbo yín kúkú ń sọ látòórọ̀ ló kú dùn oníkálukú ló sì rí tiẹ̀ sọ àmọ́ níbi ṣe bí kọ́ má bàa dàpọ̀ náà ṣe fún oníkálukú lórúkọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ èyí tó túmọ̀ sí wípé èyí wù mí èyí ò wù ọ́ òun ló mọ̀mọ́ ìyá méjì ti fi ń fóbìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ wọlé ẹ wo èrò tèmi ni pé ká mọ̀ ṣiṣẹ́ o ká mọ̀ ṣe ká jà mọ́ra. wọ́n wàá dàgbà ń tiẹ̀ orí ẹ pé. àṣẹjàre. ẹ jẹ́ wá mi sùúrù mú kẹ́ tó fi yín ṣàǹjẹ́ èmi ò mọ̀ ní ká ṣiṣẹ́ ọ̀kan láti ran bàbá kan san gbèsè kankan o ẹ wò èmi ní wípé kí bàbá wa kó máa san gbèsè wọn lọ kó fi ọ̀rọ̀ iléèwé wa sílẹ̀ káwa dẹ̀ máa ṣiṣẹ́ ká máa ránra wa lọ síléèwé fàkásí nǹkan tí mò ń bá bọ̀ nù. àǹtí mi yóò yẹ yín ọ̀rọ̀ ọlọ́kọ lẹ́lẹ́ sọ nǹkan gidi lẹ sọ jáde lẹ́nu yín tó túmọ̀ sí wípé ọ̀lẹ ò ráyé wá iṣẹ́ tí oníkálukú wa tábà sì ti ń ṣe báyìí òun láàmú fi jẹun àwọn kàwé àtà. ẹ káàbọ̀ bàbá mi. ẹ pẹ̀lẹ́ o ńlẹ́ o kọ́wọ́ mọ́jẹ́ pé iṣẹ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì náà ni ó wà ní lọ́rùn. bẹ́ẹ̀ ni ìwọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ àti ẹ̀gbọ́n rẹ mọ̀mọ́ kọ́ máa lè lẹ́yìn méjèèjì ọmọ àlè níyìn ẹ dúró kí ni mò ń wò náà tí yàrá yín tí ń sọ fún pé kọ́ sẹ́yìn yín dànù gbàtọ̀ tó lòun lóyún yín náà bẹ́ẹ̀ ni ó yẹ kọ́ sẹ́yìn yín dànù kẹ́ ẹ kú dànù ni ẹ mọ̀ kún fèmí èmi ò nílé àgàràn sí ní ìgbà láàbọ̀ lọ yín bẹ́ẹ̀ ni wọ́n sọ fún yín ẹ̀yin ọmọ náà dáadáa yìí ẹ dúró ẹ fẹ́ kí n jèrè yín ni kò dájú pọ́ mọ́ ó jèrè yín náà o. ó
onílé ara. ẹ ǹlẹ́ o ó lè dẹ. kí ló dé láwọn lẹ́sùn tó ń fa àwọn ọmọ ṣẹ́ pé. ó lè dẹ ṣé mo fi hàn ṣe pè ní. ìrẹ́ ìlú ilé tó sọ. àwọn ọmọ òfò tẹ́ ẹ bí kalẹ̀ tí wọ́n ń pé mítìnì nítorí èmi tí wọ́n ń péjọ tí wọ́n sọ̀rọ̀ àbòsí lẹ́yìn mi ní tí kálukú yín bá lè ṣe ni kó forí ara rẹ̀ ṣe o. onílé ara ó tóbi tó bá dé òun tó o bá fẹ́ kémi àti ẹ kájọ wọ ṣòkòtò kan náà níbi tí alẹ́ ilé dé má fi àwọn tèmi ṣépè mọ́ o kí ló dé gan kí la gbé kí la jù kí ni tá a gbé gan kí ni tó jù kí ló dé. àwọn ọmọ yín tọ́jú pé wọ́n ń ju èmi lóko èmi náà sì ń sọ wọ́n ń dàrọ sáwọn ọmọ òfò tẹ́bí kalẹ̀ lọ́mọ bó béèrè sáwọn ọmọ òfò tẹ́bí kalẹ̀ lọ́mọ. òun ló jẹ́ kó máa fi omi èpè wé àwọn ọmọ láwọn lẹ́sùn bí ìgbà tó bá fẹ́ fomi òjò wẹ̀ wọ́n. ṣé mò ń gbìyànjú pé ni ṣé mò ń fomi èpè wẹ̀ wọ́n ni ìsọ kí wọ́n nu omi èpè báyìí tí wò sí ni yọ́ sí kankan tí wọ́n mọ̀ fà mú àjọ máa yín ni ẹjọ́ ń gbìmọ̀ pọ̀ lórí mi ni ẹ wá gbọ́ o ìmọ̀ tún ìmọ̀ ẹ̀jú ẹni mẹ́ni ìdọ̀jọ́ alẹ́ gbogbo tẹ́ báwo lórí mi kò ní sẹ́ orí nílẹ̀ èkó. ẹkú mọ ẹkú yìí ẹ̀yin ọmọ ọ̀rọ̀ gidi lẹ gbé wá sórí yín ń ṣáà ló lọ tí wọn ò ní tọ́jú yín èmi Ọládùnjoyè ẹ mọ̀ pé lówó tí fowó ṣàánú lèmi ni bẹ́ẹ̀ ni wọ́n sọ mo tẹ̀lé mọ́ràn yín. Thank you very much, Daddy. Ẹ ṣé gan. ẹ mọ̀ mọ́ dúpẹ́ lọ́wọ́ mi ojúṣe mi mò ń ṣe jẹ́jẹ́ yín lẹ jókòó ọrùn tí mo á fà wálé ayé bébé mi mo lọ fi nǹkan kan lọ́dọ̀ àwọn ìyá yín kí n tó máa kó yín bọ̀ ó di dandan kí n tọ́jú yín tó ti yé yín torí ẹ̀ mo sọ pé ẹ̀yin méjèèjì. bẹ́ẹ̀ bá ti parí girama tẹ́ ń kà mí kẹ́ ẹ lọ òkè òkun kẹ́ ẹ lọ parí ìwé yín tó kù lọ. òkè òkun abroad nìyẹn o. Daddy. Ẹ ṣé Daddy. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé mo fẹ́ kẹ́ ẹ lọ bá ń kó gbogbo èrè tí ń bẹ lókè òkun wálé ẹ mọ̀ bá ń kó bọ̀ ṣó ti yé yín àyìn gbogbo àwọn lẹ́gẹ́lẹ́gẹ́rẹ́ òyìnbó bẹ́ẹ̀ bá ti dán ẹ mú ẹ lọ́rẹ̀ ẹ tó bá ń tẹ̀lé wọn ò náwó funfun rí bí bàbá yín ṣe náwó tó wọn ò ná funfun rí mo fẹ́ ná funfun gbogbo àdúrà mi á ní pé gbogbo yín ẹ lò kìkì jù ń lọ. Àmín. Ẹ ṣé sà ọwọ́ yín á máa ròkè o ẹ nínú ọkàn tọkẹ tó rí mi. àmín. àdúrà yìí pọ̀. Ẹ káàbọ̀ bọ́ mi. Ẹ wò ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Daddy fún gbogbo àwọn oore ribiribi tó ti ń ṣe fún wa látọjọjọ àti lè tó ti ṣe promise wa pé àwọn fẹ́ ṣe. má bá yín dúpẹ́ bàbá yín ni nígbà tí ò bá ṣe fún yín ta ló tún fẹ́ ṣe fún tí yín ni pé kẹ́yìn mú oore kẹ́ wá dúpẹ́ lọ́wọ́ bàbá. a máa mú oore. ẹ ṣe gan-an o ẹ kú tọ́jú àwọn ọmọ wa nígbà tí iṣu ọmọ bá máa jiná fún yín jẹ kò ní jó yín lẹ́nu. ààyè o ẹ dìde ẹ lọ àkọ́kọ́ wa sọ̀rọ̀. àwọn àmọ̀ ríra bí wọ́n bá ti sọ tiẹ̀ tán ẹ̀yin ìyàwó mi kéékèèké. ẹ ṣe gan baálé wa a ti wá yín lọ sí pálọ̀ ńlá a ti mọ̀ pé àyín lẹ̀ wá a fẹ́ rí yín fọ́nrán kan ni. gbèmí náà ti rẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ tẹ̀léra yín báyìí bó ti mọ̀ pé ọ̀rọ̀ ń bẹ tá a fẹ́ sọnù ṣé ó yá ìdìde jókòó mo yọ̀ǹda yín ẹ jókòó àmọ́ ṣé ọ̀ wá sí. kó má bàa lé ni nínú ọlá tọ́lọ̀ ń ṣe fún yín nínú ìlú yìí tẹ́ bá fẹ́yàn kan ní ìdá kan nínú ìdá mẹ́rin tọ́lọ̀ ń fún yín kò burú jù. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló sọ àmọ́ wọ́n ní bí ọba nídìí obìnrin ìjẹ́kúmólú kí gan-an ló ṣẹlẹ̀. ẹ ṣeun baálé wa ọ̀rọ̀ onílé àrà ni bí èèyàn bá rí ibi tí wèrè ti ń dán wèrè wò òun ló máa mọ̀ wípé wèrè dùn ún wò kò ṣeé bí lọ́mọ bẹ́ẹ̀ ìgbàlódé ń dá àmọ́ ọlọ́run tó wò kì í ṣe ajákájá bígbà bá ń gbani ìgbà tún lè gbani tó bá yá onílé àrà náà ń ṣèyàn bẹ́ẹ̀ o baálé wa mo fẹ́ kí ẹ wo wákàtí tí ẹ̀ ń dunnú lọ́wọ́ yìí kí ẹ yọ̀ǹda gbèsè tó jẹ́yìn kẹ wá fi yọ sàká bí ẹ ṣe máa ń yọ fún ọlọ́run ọba tó dá yín. òkú làákàyè ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló sọ tí wọ́n ò ní jí ọ
pẹ̀lú bá tí ó máa bẹ̀yàn bí ìbíbí lẹ́yìn ó sì máa sọ̀rọ̀ tó ti gbọ́ orí èmi náà ìṣèyàn bẹ́ẹ̀ wọ́n ló wu ní ká jẹran pẹlẹnu òun fa kan bẹ lọ́nà fún ní máa ń fà wálẹ̀ yóò fẹ́ràn ọmọ lẹ́nu ní pàtì ní ó wu èmi náà kí n pé ńlẹ́ ara owó tí ń bẹ lọ́ọ̀rẹ́ máa mú lọ àmọ́ gbogbo iná tí ń jẹ́mi náà lábẹ́ aṣọ pọ̀ àmọ́ báyìí láti ṣe bẹ́ẹ̀ bá ti lè gba ìlànà tí mo fẹ́ tò lẹ̀ fún yín n ó sì gba nǹkan tẹ́ ẹ wí. tí ẹ̀jẹ̀ lẹ́dẹ̀ mi ọ̀pọ̀ ẹ̀dẹ̀ ṣe rí ń pè àwọn ọmọ yín tí mo fẹ́ rán lọ ìlú èbó èèyàn tí mo ṣẹ̀ bá wọn sọ tán nìsín tí wọ́n fi ń jó tí wọ́n fi ń yọ̀ n ò ní rán wọn lọ ìlú èbó mọ́ owó tó wá yẹ kí n fi rán wọn lọ ìlú èbó ńlá fi ṣe owó tí ń bẹ lọ́wọ́ ilé ara ńlọ́ba tán. ọlọ́gbọ́n dorí ẹja mú lọ́rọ̀ yìí o. ọ̀rọ̀ ọlọ́gbọ́n dorí ẹja mú bíi ti bó o báwo lòyìn ṣe máa gbé ẹrù ẹlẹ́rù sórí táwa fa tiẹ̀ sọ́wọ́ ẹ wá ní kó má rán àwọn ọmọ wa lọ sílùú òyìnbó mọ́ ẹ wò ó kó nílé àràyà tètè ya sanwó wọn ni o kó yà rán ọmọ tiwa lọ sílé ìwé ni o. baálé mi èmi ò ní kẹ́ má gba owó yín lọ́wọ́ onílé àrà o ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ dájú pé ìgbà là ń lò ẹnìkan ò lè lólé ayé gbó o kẹ́ tiẹ̀ dáwọ́ nínà tẹ́ máa ń nù kẹ́ dáwọ́ ẹ̀ dúró kẹ́ wá fún ní òṣùpá kan kó fi ara ẹ̀ lọ́kàn balẹ̀ kó ṣiṣẹ́ kó lè rí owó yín san fún yín. kò burú wọ́n tẹ̀lé ìmọ̀ràn tí mo yín fún mi gbẹ̀yìn ìtẹ́mi náà kọ́kọ́ sọ ọmọ ẹgbẹ́ yín wò ni ṣó ti yẹ yín wọ́n tẹ̀lé mọ́ràn rẹ̀ wọ́n fún lóṣùpá kan kó fi owó ń san mo sì fi ń dá yín lójú pé òun ò ní ìnà mọ́ òun náà kúkú rà rẹ̀ gba lágbo ilé dúró àṣírí àwọn ọmọ yín tí mò ń rán lọ iléèwé ń adáwọ̀ ẹ̀dọ̀ wọ́n lọ lú èbò. ọ̀rọ̀ alẹ́ yóò yàtọ̀ torí mo dùn nínú èyí mẹ́tẹ̀ẹ̀ta ń mọ̀ kó é pọ̀ ní. ẹ káàsán o láti bò. láti inú ìlú wa náà ni àwọn kan ni wọ́n júwe ọ̀dọ̀ yẹn fún mi wọ́n sì ń jẹ́ kó yé mi pé gbogbo ìgbà tí n bá ti fojú kàn yín gbogbo tí ń ṣe mí ti tán. kí wàá ní nǹkan náà ti ń ṣe yín. ẹ ṣe bàbá ẹ ní mòsì. àṣẹ. èmi tẹ̀ ń wò yìí mo bó sì múlẹ̀ bí ẹ̀sùn ṣu. wọ́n ní àìṣèpàdé òsì inú ìjà mi ni alága àṣẹ tọ́ sí èmi gangan ló tọ́ sí kò síṣẹ́ tí ń bẹ láyè tí ń tí ì bá wọn ṣe mo ta gbogbo síbẹ̀síbẹ̀ wọn ò rájẹ jẹun wọ́n ní ìran apọ́n mẹ́ta kan kì í sọ́ọ̀tì ni mo bá wọn pọ́n mẹ́ta pàbó lọ́jà sí kódà mo ságbé bàbá síbẹ̀síbẹ̀ ojú kan náà ni o. kí wàá ló fẹ́ kí n ṣe fún ọ. oògùn owó ni oògùn owó tó ní kìmí. oògùn owó so o sì ti rò dáadáa. ọ̀rọ̀ mi ti kọjá ríro kódà ibi tí mo rò dé ìrònú gan ní ọ̀rọ̀ mi ti sú. lọ́la àwọn ìyá mi ọ̀pá kí ọ̀làkẹ́ alágogo dẹ àwọn ajẹ́ nǹkan wọ̀lọ̀wọ̀lọ̀ mọ́ bí ó ní owó. àṣẹ. onílé ara ó ní kinní kan owó ní jẹ́. àṣẹ bàbá. àwọn ó ní oríṣiríṣi ọ̀nà tí a ń gbà ṣe oògùn owó. ẹ ṣáwó. ìkan bẹ tó jẹ́ pé wèrè la fi ṣe. wèrè. ìkan bẹ tó jẹ́ pé ìyá tàbí bàbá ẹni la fi ṣe. ìkan sì tún bẹ tó jẹ́ pé ẹ̀yà ara òkú là ń lò. ẹ dákun ẹ sáwó tó lóògùn dé wọn. a lọ sí ibojì òkú èyíkéyìí tó bá mọ orúkọ nínú àwọn òkú á pé yóò sì dáhùn ọ wá tọrọ ajé ara rẹ̀. ẹ̀yin àbí mi. ebi wọ lọ ń wájé ìwọ ló pè é
ṣé yóò sì fún yín. onílé ara ìwọ ló pè yóò sì dáhùn yóò sì fún ọ lájẹ ara rẹ̀. ẹ tẹ̀ wájú. ìkànnbẹ tó jẹ́ sí pé ọmọ bíbí inú ẹni là á lò. ọmọ bíbí. bẹ́ẹ̀ ni. ọkùnrin àbúbẹ̀. èyíkéyìí tó bá ti lájẹ lára nínú wọn ni. tọmọ bíbí wọn fẹ́ dà bẹ́ẹ̀ ni ẹ fẹ́ kan tẹ́lẹ̀ ọmọ tí mo bí pọ̀ díẹ̀ mo sì ti ń kíyèsí kan nù wọn tó jẹ́ pé gbogbo wa ti ń wò pátá ìwọ máa lé ni bí n bá lóyún ṣé bí kò léwọ̀. kò léwọ̀ kankan tó o bá ti gbà láti lò. ó ti tán inú gbogbo ọmọ tí mo bí pátá ìwà rẹ̀ náà ni ọba gbogbo wọn mu. nígbà tó ti wá gbà láti lò ó kí wọ́n á lo orúkọ rẹ̀. nínú gbogbo ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tí mo bí àjọkẹ́ ní jẹ́. àjọkẹ́. Bámi, ẹsẹ̀ wọ́n tú mi lẹ̀ tú mi lẹ̀. jẹ́ gbọ́n jàre ọ̀rẹ́ nu ìbéèrè náà ni yóò ròyìn alábẹ́láhùn ẹ wo àjọkẹ́ mọ̀jẹ̀ ń tọ́ jẹ èmi ti wo gbogbo ọmọ tí mo bí pátá mo wá rí pé wọ́n nìkan lọ́ọ́ máa rí láàrin wọn. ìdí ẹ̀nu tí mo fi wá ní pinnu lọ́kàn ara mi pé tó kí n fẹ́ kan rán ọ níbi tó lọ rí mọ́ gbé owó wá fún mi àbí sẹ́sẹ̀ mbẹ́nu èèyàn ni. ẹ bá bẹ̀ wọ́n ẹjọ́ ẹ bá bẹ̀ wọ́n ẹ. bàbá bá mi sọjọ́ fún yín ẹjọ́. ní ọ̀nà tó gbà sọ́jọ́ náà mo fẹ́ ràn yìí tó fi lè mọ́ kó wá ń kíá bàbá ẹ bá wò náà ẹ ṣiṣẹ́ ọwọ́ yín. ìwọ lókù tó parí ètò yòókù ní ìbọn rẹ̀ ọ wá dàbò. kí n yẹn gan fúnra mi. àwa rẹ ni la fi tún wà rẹ ní í ṣe wá gbọ́ bó o bá ṣe fẹ́ lówó sí bẹ́ẹ̀ ni kó o ṣe fẹ́ fara dàbò. ẹ fi yún lẹ̀. dàbò. ngbà ibi tá a parí iṣẹ́ rẹ̀ sí ni. ẹ ṣe bàbá bó wàá ni mo ṣe máa lò ó. lílò rẹ̀ ò lè kò sí nira ọ máa gbé lọ lé báyìí tó bá délé ọ wá àyè kan tó ní ọ̀jọ̀wọ̀ ó lọ tọ́jú rẹ̀ sí tó bá ti wá di lóòrọ̀ ọ mọ̀ pé owó ìjọba tán olówó ń ti ẹnu kó o máa gbádùn lóko. àṣẹ ààyè tó bá lówó ní gbèsè. bẹ́ẹ̀ ni. ẹ ṣe kí dúpẹ́ bàbá ọmọ ju yín ṣe. ìbá alájà tó ń tọ́ lórí ìgbà gbogbo àtẹ̀gẹ̀dẹ̀ tó ń ta gbàgbé àṣẹ nínú ọmọ ìgbà gbọdọ̀ fún ọmọ ìgbà àṣẹ orí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ àṣẹ. bàbá ẹ dákun ẹ wà bá wọn abẹ́ka tí wọ́n gbèsè torí kí ni yóò nírọ̀rùn láti máa gbé lọ báyìí wọ́n ní ọ̀sán là á bínú òru là á ṣèkà béèyàn bá ṣe lọ́sàn kò ní farare lọ. ọ wà máa lọ síta báyìí béèrè àpẹẹrẹ lọ́wọ́ àwọn ọmọ wọn fún ọ. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe bàbá. yóò jù ọ sí yọrọ Ọlọ́run yóò jù ọ sí. ẹ wàá gbádùn mi tí mo bá fi lo kinní tó ṣiṣẹ́ ẹ mọ̀ pé ẹ ṣe nǹkan fún yàn kan ẹ sí tààràtà ni. kárí láì ẹ ṣe mo dúpẹ́ o. yóò jù ọ sí àṣẹ o rọra o. àṣẹ o. kíni. wo. kíni. ọ̀rẹ́ mi àgùnbọ̀n máa ṣe o. ṣe kíni. torí tó o bá ṣe ó máa lẹ́yìn. kí ló ń ṣe tí ń lẹ́yìn. dákun kó wéré kó ojú ọ̀nà fún mi jáde kí ni ṣe tí ń lẹ́yìn. rẹ́rẹ́ o tún fẹ́ máa purọ́ fún èmi ìfún wo ló wà nínú òròmọdìyẹ táṣọ mọ̀ gbogbo nǹkan tó lérò pé ó ń ṣe ní kọ̀kọ̀ paráyé òní kedere ní níwájú àwa àwọn aráyé rọrùn má jẹ́ ń tẹ̀ dá padà kò jọ rárá. ọ̀rọ̀ rẹ ti yé mi ó ṣe gbà pé wèrè gèdègbè ni ọ ni ọba aráyé rọrùn ọmọ ti lọ dájọ́ lẹ̀ kí ọ̀rọ̀ ayé rẹ̀ ó ti dájú báyìí ọba àdá òsì káàkiri kí ni sí ọ kíni mọ́tò ládàá o mọ́tò ládàá o
èmi wèrè. mọ́tòlọ́dà o. mọ́tòlọ́dà o. mọ́tòlọ́dà o. èmi wèrè. mọ́tòlọ́dà o. mọ́tòlọ́dà o. má fọ́ o. èmi wèrè. má fọ́ o. má fọ́ o. má fọ́ o. yéé. mọ́tòlọ́dà o. má fọ́ o. má fọ́ o. mọ́tòlọ́dà o. kó bá ìdá náà ní àbá wa a ti ro gbogbo ìgbìyànjú yín lórí ọ̀rọ̀ wa gbogbo ìlàkàkà yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń fojú mi náà lórí pé káyé wa lè dá lórí ọ̀rọ̀ ìwé wa orí jíjẹ ní pàápàá jùlọ mímu gan ẹ wo dádì a ti rò ó dáadáa délé a rí i pé lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ wa àti ìwé wa ẹ ti gbìyànjú kàkásí. ẹ̀yin náà rí i pé mo ti gbìyànjú. ọ̀gá nìyà tíṣà. mo gbìyànjú bẹ́ẹ̀ yọba pa olókù kò sí pé kò wú èmi náà kí n rán yín léwe ipa kún mi ni kí n máa fẹ́ ṣe àti pé bẹ́ẹ̀ bá tiẹ̀ wá kàwé ọ̀nà ibiṣẹ́ lẹ́ẹ̀ fi wá pàápàá yín tẹ̀ àjọ mi bẹ́ẹ̀ kàwé náà tẹ́ gba gbogbo sátífíkẹ́ẹ̀tì tẹ́ bá ti wọlé ọkọ yín tán ni yóò sọ yín di housewife ni. dadi ìdí gan-an táwa méjèèjì tá a ṣe forí korí tá a ní pé kẹ́ má ràn wá nílé ìwé mọ́ àwa méjèèjì á máa ṣiṣẹ́ iṣẹ́ tá a bá dẹ̀ ti ń ṣe owó tó bá ti yọ ńbẹ̀ á fi máa rán wa lọ sí skul. ẹ fẹ́ máa rán ara yín lọ sùkúù. bẹ́ẹ̀ ni. àwọn ọmọ tó kù nǹkan ọmọ ìyáálé ńkọ́. ẹ wo jẹ́ kó kálukú forí lágbó lọ. àwọn náà ro nǹkan tó máa fi lé ayé wọn ṣe. ọ̀rọ̀ yín ti yé mi èmi mọ̀ pé báyìí méjèèjì ṣe wà ẹ ní plan fún mi bẹ́ẹ̀ ni èmi gan tẹ́ wá àwọn yìí fúnra ara tèmi gan mo ní kù fún yín tó kọjá plan ẹ fẹ́ máa rán ara yín lọ léèwé fúnra yín ẹ tù lé lórí ẹ bá òde bàbá tèmi já àbẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ yín ti yé mi tó ti rí ìwé lẹ́nu belebele mo mọ̀ pé ìwà àjọkẹ́ ìwọ lẹ́nu rẹ mú jù. dadi ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ròyìn ẹ̀ nǹkan tá a kàn gbìyànjú láti sọ ni wípé kẹ́ a. gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́nu ẹ sọ̀hún tó gbẹ́nu ẹ sọ̀hún mo mọ̀ pé tí ẹ ní ò burú jù tó sẹ́nu sọ bí ẹnu ẹ yẹ. sọ wá láàrin mi àti ẹ ìjà ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni. ìjà bíi ti báwo. dádì ẹ jẹ́ ká ṣàlàyé kẹsẹ̀ gbọ́ dáadáa. ó yí burú ẹ mọ̀ ṣàlàyé fún ẹ lọ́ta ẹ fún yà yín. kí ni tí dádì ń ṣe báyìí. wo bí ti dádì sẹ́gbẹ́ kọjá rí o ti mọ̀ pé tí wọ́n bá ti ní owó kankan lọ́wọ́ máa kọ́ra tó máa já wọ́n ibi ajẹ́ ilé kù. èmi ó kàwé ń tèmi. ó di dandan kí gbogbo wa kàwé. èmi ó kàwé o. pẹ̀lú àṣẹ. kò sẹ́ni tí ò ní kanra bí rẹ̀ bá ṣẹlẹ̀ sí sàkání ẹ̀ o. ẹ káàbọ̀. àmọ́ ọ̀rọ̀ ò lè lé títí káfọ̀ bẹ́ẹ̀ bù àwa ti bá bàbá sọ̀rọ̀ wọ́n sì ti gbọ́ sí wa lẹ́nu ṣùgbọ́n wọ́n fi àmọ́ sí o. ẹ dákun èmi wọ́n tún láwọn ń fẹ́ rí wọ́n láwọn ò fẹ́ nǹkan kan a ti tọrọ oṣù kan lọ́wọ́ wọn a sì ti bẹ̀ wọ́n kí wọ́n dáwọ́ nínú ojoojúmọ́ dúró àmọ́ wọ́n ní tí ẹ̀ bá sanwó yẹn lẹ́yìn oṣù kan ohun tó bá wù wọ́n làwọn máa fi ojú yín rí o. kò sí wàhálà lágbára Ọlọ́run a ṣiṣẹ́ rí owó wọn kó ṣàfún aláyè ká lè ṣiṣẹ́ náà ni ẹ wo pẹ̀lú àṣẹ Ọlọ́run ojú òkùnkùn ní tìyìn. iyún gangan lọ̀rọ̀ ẹ má dojú tì wá káà náà má tẹ̀ níbi tá a ti ń níyì àbí ẹ wo lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ní tẹ́ǹbì tẹ́ ti ń níyì ṣé wàá rọ́ lọ́run tẹ́ ń wo lókè yóò wá ṣe é náà ṣe tiyẹn náà. yóò tiẹ̀ bá yín ṣe gbogbo ẹ̀ kò ní ṣe kù síbì kan ẹ ṣeun ẹ jẹ́ máa yọ ẹ ṣe o ẹ ṣe àdúgbò ẹ ṣeun. Èdùmàrè dára tí ó dá olùdáyé ọba alára alára kàyídá pátápátá parí ọlá o iná pẹ̀kú ọ̀rọ̀ bàbá alára o. ọ̀rẹ́ mi má ṣe o tó o bá ṣe má ṣe o igi aka ni kò jẹ́ aka o o gbọ́dọ̀ ṣe o. mo lè sọ kẹlẹ adúlẹ mo ní o mẹsẹ. èyí mà sọ ládàá tó o ṣe mú bí imú ẹ ńlá àwọ̀ mi lè kó adáwà lẹ́ẹ̀kan kì í ṣe tójú àlá o ń sa ọyánmọ́yánmọ́ tó lọ tó yàn. má ṣe o o gbọ́dọ̀ ṣe o ìyá má lọ ṣó ní lọ ni má lọ. wọ́n ṣe kí ni kí mo lọ́wọ́ kó mo fẹ́ ṣe. o tún fẹ́ bẹ̀rẹ̀ máa lọ. o ní kó máa lọ ṣó ní lọ mọ́ ni. má ṣe o má ṣe o aláyé o kíló. wèrè kọ́ ni mo rí lójú ọ̀rọ̀ ni. òun náà ni
kí n mọ̀ ṣe. àmọ́ tó náà ṣe tó fi di wèrè báyìí kọ́lọ́ ọkọ̀ ayọ̀. Awo. Lẹ́ alàgbà. Kẹ̀gbẹ́ yóò mọ̀ ju yín sí. Àṣẹ wà. Ẹ dákun ìrànlọ́wọ́ kan mo bá sọ́dọ̀ yín inú mi ó sì dùn tẹ́ bá lè ṣe fún mi. Láhàn mi kí n gbọ́. Ẹ ṣe rí oògùn owó mo fẹ́ kẹ́ ẹ bá ń ṣe. Oògùn owó téèyàn bá wá ti sògùn owó séèyàn ò ní là ní ẹlẹ́dàá rẹ ìní kó o béèrè tó bá fẹ́ kó o béèrè tí ó gbà òun ni ó bọ̀ ní ọ̀bọ̀ ṣe ẹlẹ́dàá ni là á dì mọ́. Ẹlẹ́dàá mi bàbá ṣé mi ní ẹlẹ́dàá kankan ni èmi ò mọ ẹlẹ́dàá kankan n bá wà lẹ́lẹ́dàá ni sí ọ̀rọ̀ mẹ́wàá rí bó ti lóhùn rí i àti pé àwọn èèyàn tiẹ̀ máa ń sọ pé ẹlẹ́dàá má sùn ká tiẹ̀ pé mo ní o ti sùn ó ti sùn. Ẹlẹ́dàá sùn kò sẹ́ni tí ò lẹ́lẹ́dàá gbogbo apáta la lẹ́lẹ́dàá kò sẹ́ni tí ò lẹ́lẹ́dàá ẹlẹ́dàá rẹ ni o béèrè tó bá fẹ́ kó o lè ráyè sí bó ṣe jẹ́nu. ọ̀dà kò burú ẹ ṣe ẹ bá ń ṣe ní tẹ́lẹ̀ fẹ́ ṣeun ẹ bí ná ẹ bí. mẹ́rin tẹ́lú mẹ́sì kárábà wò lépo ń yọ̀ ọ̀jájọ́ ọmọ ẹni rí ọmọ ẹni rí ọmọ kìrìbìjà nìrẹ́ nìrẹ́ ọmọ sàkàbí àbọ̀n ọmọ ìkànnàwọ́ ọ̀jẹ̀kùn ọ̀húnra torí bí abẹ ní í ṣe ará adó ẹ̀ wí ará èkìtì ẹ̀fọn ará ọ̀tágbẹ̀dọ̀ ará àwọn ọ̀ràn bí ojú eré tí wọ́n wọlé ayé eégún olùfẹ̀ tí sáwọn ìwò pa àkókò gbé ní ti kọ́ láńjọkùn tí méyìn ní fọn ọ̀tẹ̀ sí àṣẹ bí ẹ̀gà ọgbọ́n tí ẹ̀yàn ti pẹ́ ó kọ́. ó ń lé àlókọ mi. ẹ̀gbọ́n tó bọ́ sọ ẹ̀yìn àti ẹ̀ láwù èmi lọ́gbọ̀n tó bá ṣe rí ni kẹ́ wá lògèrè tó gbá kú lọ́yà kàlá gbọ̀rún mọ̀ ni níwájú ọpọ́n awo ni ẹ̀yìn ọpọ́n olómúlọ̀tún ọlọ́kan àní ọpọ́n ìtọ́ ọ̀run ilẹ̀ wa gbọ́ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrí tọmọ aráyé ń pè alápòkà orí ọgbọ́ olóńjọ òtún orúkọ lọ́tí ọ̀nfà tàbí fẹmọ lójú ìrìnà ni o èyí tá a fẹ́ bàbá ẹ̀ níwò ẹ wò ó fín báyìí kò sí níbẹ̀ ní òròmọdé táwọn òdì òkè ọmọ ẹ wò ó fín. ògbé àtẹ ọmọ aláhírí owó ifá dáadáa àwòkọ́ tó kọ lóru àná ìkọ́re lọ́kọ́ adíá fún erin sunkún pé wọn lọ́la àwòkọ́ tó kọ lóru àná ìkọ́re lọ́kọ́ adíá fún ẹfọ̀n sunkún pé wọn níyì erin wa ń lọ́la o ẹfọ̀n níyì ìsìn nìkan lóore inú oko lè là ifá tó wà nílẹ̀ yìí awo òsín ló ṣe o awo òsín. awo òsín ẹ dákun kí ni ń já awo òsín. tó o bá tiẹ̀ tó o gbọ́ fá tó o gbọ́ kan tó o sì mọ nǹkan kan nípa ń tàn wí àwọn àgbàlagbà wọn pariwo wọn ní bí sin ọba là ń kọ́. wà á ní ọmọ ní ọ̀rọ̀ ọ̀la. ọ̀kan bẹ́nu ọmọ rẹ ológun ọmọ ni tó ọmọ tọ́jú dáadáa bẹ́ẹ̀ ni. bàbá ẹ dákun mo bímọ díẹ̀ kódà mo bímọ bí ẹ dá ni wọ́n pọ̀ àṣewá fẹ́ dá ológun mọ̀ nù wọn ká lè mọ̀ bá a ṣe tètè máa tọ́jú òun ká mọ̀ pé òun rèé o tá a sì mọ̀ tọ́jú ẹ̀ tá a mọ̀ ṣètò fún. gbogbo ọmọ pátá lọ́ọ́ mọ̀ tọ́jú. bóyá ká fẹ́ ká máa tọ́jú ìtọ́jú ọkùnrin nù wọn bóyá òun ológun nù wọn. kò lọ báwọn a fún ọ ní nǹkan kan ọ wàá lọ fi sábẹ́ ìròrí rẹ kí lè o tó mọ́ ọ dé táwọn wí mọ́ bí fásitì wí nù ọ dé táwọn wí táwọn sọ̀rọ̀ tí fáwọn sọ pa rẹ̀ yìí ọ dà mọ́. bẹ́ẹ̀ ẹ jìrì àṣẹ o mo dúpẹ́ lọ́wọ́ èyí wọn dà. èmi ni mo ní kí ọmọdún ní pé ẹ̀yin méjèèjì fún mi because tí kò bá ní ìdí iṣẹ́ ò kì í déédéé ṣẹ́ ó máa dẹ̀ ní nǹkan kan téèyàn rí lọ́bẹ̀ kó tó decide láti wá ru ọwọ́ you know kí ni reason why tí bàbá tí ń fi sọ pé ẹ kàwé mọ́ ẹ sòótọ́ fún mi o. ó nídìí àmọ́ ìdí yìí ò kì í ṣe ìdí tí etí méjì lè bá wa fi gbọ́ ni fúnra dádì ni wọ́n kàn pè wá níjọ́ kan pé àwọn ò ní agbára mọ́ o àwọn ò dẹ̀ ní owó mọ́ o láti máa rán wa lọ sí school o nítorí ìdí èyí ká jókòó. ìyẹn náà tó torí ọ̀rọ̀ owó kan pa but ẹ̀yin mọ̀
wípé ìwé kíkà wà very very important. Ìwé kíkà ṣe pàtàkì láwùjọ wa yìí. You know? Tí èèyàn bá decide láti má kàwé, á jẹ́ pé ó ti ṣetán àti ṣiṣẹ́ sin ẹgbẹ́ ẹ̀ ni. Ó possible kó jẹ́ pé Ọlọ́run tiẹ̀ bá ṣe olówó, àmọ́ kò sí iye owó tẹ́ni náà lè ní. Ó yìí máa ní àwọn àyè kọ̀ọ̀kan tí wọ́n ti máa rẹ́jẹ because of education tí kò ní. Nǹkan táwọn náà ń gbìyànjú àti bá wọn sọ nìyẹn pé àwa máa kàwé o, gbogbo nǹkan tó bá dàgbà la máa fi fún. Ṣùgbọ́n wọ́n yarí, wọ́n ní dandan lá àwọn oníwèé kan táwọn fẹ́ rán wa. Wọ́n ní táwọn bá rówó gan-an eléyìí táwọn máa fi rán wa lọ sí iléèwé, àwọn á da owó yẹn sórí nǹkan míì ni. Wọ́n nítorí wípé ọmọ obìnrin ni wá. Ọmọ ẹyẹ ò sí lórí nǹkan tó fẹ́ ṣe fún yẹ ju kó dàgbà kó fò lọ. Àwa ti tún èrò ara wa rò. Èmi àtàbúrò mi a ti jókòó, a ti tún gbogbo èrò dáadáa. A dẹ̀ ti rò lọ́kàn ara wa wípé a máa kiri ọjà ni. Kódà a ti sọ fún mọ́mì gan pé tá bá ti ń kiri ọjà yìí, gbogbo owó tá bá ń rí ẹni tẹ̀rẹ̀ èjì tẹ̀rẹ̀ ní orí ọjà náà, a fi máa rán wa ní school. Very good, very very good. Èròǹgbà yín dà, ìmọ̀ràn yìí dà, plan tẹ ní fún gbèsè ayé yín wà excellent tí ẹ bá ti fi rìnkúrìnkú. Ṣùgbọ́n àmọ̀ràn kan lèmi máa gbà yín. Tí ẹ bá ti bẹ̀rẹ̀ sí ta àwọn ọjà tẹ́ ẹ ní ẹ fẹ́ máa tà yìí, ṣe rí èrè first èrè tẹ́ bá kọ́kọ́ rí níbẹ̀ ẹ kó fún dáàdì tiyín. Tẹ́ bá kó èrè yẹn fún dáàdì yín tán ẹ fi tó èmi létí. Èmi fúnra mi máa ń mú ẹsẹ̀ mi méjèèjì, my two beautiful legs yìí, màá tẹ̀lé yín, màá lọ bá bàbá yín sọ̀rọ̀. Wọ́n á rí reason why tí ọmọ fẹ́ gbọ́dọ̀ kàwé. Mo máa jẹ́ pé ọmọ importance àti important education. Ó dẹ̀ dá mi lójú pé èso rere ni òso. Àmì o, kọ́lọ̀ ń jẹ́ kó so èso rere. Torí èmi àtàbúrò mi a fẹ́ kàwé o. Kí dáàdì yà gbọ́ sí yín lẹ́nu. A sì ti kàwé iná. Wo pa mí lẹ́rìn, ẹ̀kọ́ ṣe pàtàkì o. Ìtorí pé nǹkan òmúyangan ni ìwé kíkà jẹ́ lóde sí o. Kọ́ má lọ sọ yín di illiterate òjijì. Bí principal Amanda ṣe sọ pé illiteracy is a disease. Exactly. Exactly. Wọ́n pè yín olúwa mi ní kẹ́ ẹ yọjú. Wọ́n fẹ́ rajà nù. Ẹ̀fọ́. Àgbálùmọ̀ náà yìí. Ẹ̀sọ̀ kalẹ̀. Wọ́n fẹ́ rajà nù. Ẹ̀fọ́ ni. A ti sẹ̀ fẹ́ lóko. Èló ni wọ́n ń ta àgbálùmọ̀ tiẹ̀? Múrí kọ̀ọ̀kan ni àgbálùmọ̀ olóyin sí ni. Kí ni? Ìrì ìwọ́kọ́ lọ ṣẹ̀ sọ. Béèyàn bá ti rágbàlùmọ̀ tiẹ̀ báyìí yóò ti mọ̀ pọ́ ládùn olóyin. Ní mímu gidi, ní mímu tààrà. Ẹ̀yin ò lójú inú ni. Bẹ́ẹ̀ bá lójú inú ẹ mọ̀ pé yàtọ̀ sí owó tí ń bẹ lápò bàbá. Bàbá tó ní àwọn kankan tí wọ́n fi máa mọ ní tí bá ń bẹ nú aṣọ. Kéèyàn lo nkíní méjì tí wọ́n fi kó nǹkan ẹ̀ lò. Bẹ́ẹ̀ bá ti yọ ọlọ́kan báyìí ni bàbá ó ti rí. Àwọn nìkan tó bá ń gbọ́ ọmọ Ọládùnjoyè ó nìkan ló lè lá àgbálùmọ̀ àti dúdú o àti pupa o àti kódà kọjá yìnrìn olúwa mi nìkan ní ńlá gbogbo ẹ̀ máa ń lá ẹ̀ máa ń lá. Kọ́tà ti já àgbálùmọ̀ kìnìún orí ẹ̀ jù báyìí lọ o ó ṣe gbùngbùn kí n sáà ti rí nǹkan dé yín mọ́. Ẹ̀gbọ́n ń lè dákú àjọ púpọ̀ ni èmi àjọ púpọ̀ ni ságbàlùmọ̀ rẹ kọ̀ wá jù bá ń lọ. Bẹ́ẹ̀ ni kò wọ́n ó kàn jẹ́ wípé owó bá ti rí lọ́wọ́ yín lẹ́sì gbádùn ẹ̀ sí. Yín sì gbà ń gbádùn rẹ. Ojú sì wá ń tì mí. Ẹ̀jẹ̀ ti ń gbádùn rẹ. Àní gbogbo tó ń ta àti níwájú. Ṣé bẹ́ẹ̀ bù jẹ́ nǹkan? Kò sí sí fi ṣe yan olúwa mi ẹsẹ̀ rí mọ́. Ṣé ẹ rajà ni àbẹ̀wò ni nǹkan míì tẹ́ ń sọ? Bẹ́ẹ̀ wọ́n kẹ́ ẹ̀ ti lọ́jà ẹja mọ́ ọ lọ. Ọ̀gbọ́n bí n bá sọ pé gbogbo ìgbésí ayé rẹ kò kó lé láyà gbogbo ìgbésí ayé tèmi náà kí n kó lé ọ láyà kí n máa má gbàlùmọ̀ rẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ìyàlẹ́ta
bójú rọ̀ gbé òòyẹ̀ ńgbẹ̀rún wọlé jẹ́ mi lè ń já ńgbẹ̀rún gbòjò bó ni ó ṣe rí lára rẹ̀. ìgbésí ayé yín lórí kíni ṣé lórí nǹkan tá à ń wí ṣé bẹ́ẹ̀ náà lẹ fẹ́ràn nǹkan ọ̀hún tó ni. bàbá ọmọ dáadáa. ilẹ̀kẹ̀lẹ̀kẹ̀ mo fẹ́ràn rẹ̀ sórí ojú ni ẹ máa ń pè lọ́ba ara ojú ṣe àṣẹ pàtàkì tóun. mo fẹ́ lè sọ pé ọlọ́run ò gbójú mi lọ mi àmọ́ kìnìún ti bí. ẹgbẹ́ kó bẹ́ẹ̀ kẹrọ fún mi. ẹgbẹ́ mi sọ̀rọ̀ dé tí mo parọ́ ọ̀pá tí ń bẹ lọ́wọ́ wọn ni wọ́n ti ń lò láti kékeré. gbára ẹ lẹ́nu gbára ẹ lẹ́nu. sórí bó ṣe wọ́n olúwa mi àtàgbálùmọ̀ dúdú àti pupa àti etí òpọn kò sójú èyí tó lu àmì kò sí tí o lè là mẹ. olórí kò lórí màá mú. pé kí n dúró kọ́mọ ju bìntín bá màá mú bóyá ìṣe gbàgbà màá mú. mo mọ̀ yín ọdún níyẹn kí n sáìmọ̀ fọlọ́kọ tèmi ṣùgbọ́n bẹ́ẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ bí ẹni tí ò ní làákàyè bí ẹni tí ò lọ́pọlọ rárá tí wọ́n kéré ọmọ yìí náà ẹ̀gbọ́n mi. gbẹ́rù rẹ kò jẹ́ àlọ́. àwọn onílàkàyè tí olúwa mi mo lẹ lọ. onílàkàyè kò rẹ fẹ́ kó ṣe bẹ́ẹ̀. wá. bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ iná ọ̀dà tó. káàtì ẹ̀sọ́ pé àwọn onílàkàyè tí wọ́n mọ̀ pẹ̀lú ọ̀bọ̀ wọn jáwúra ni. ẹ filẹ̀ àgbàní ẹ káì. olúwa mi kí ni ká ṣe. sẹ́rí òtítọ́ ọmọ alágbàlùmọ̀ ń mú àgbàlùmọ̀ rẹ̀. kó dìhun. ń mú. sọ ẹ ká olúwa mi ní tẹ̀ jẹ bí tó ṣe lọ ní ìsìn mo tún rí ní tó kọ ẹ̀yìn. ẹyin tó dáa. wọ́n tẹ̀ mo wá fẹ́ kẹ́ ẹ wá bá mi lọ sálámì rẹ̀ bàbá tó bí ìyá tó sú kalẹ̀ tó mú láyà rẹ̀ tó lọ́n fi fóònù náà ní ti ń bẹ láyà rẹ̀ ẹ bá mọ̀ tó ti yé yín ẹ gbọ́ bọ́lọ̀ ń bá ṣe àgbálùmọ̀ ẹ̀mẹ̀ fún mi ní mo mú wọn tọ́jú yín. olúwa mi tẹ́lifílẹ̀ ni o tó sú gbogbo tẹ́rẹ̀ wọn ó ti di ṣíṣe. ọmọ pé mo tún yà dá so ṣòkòtò mo tún yà. ohun tí lè mọ kì í sí lẹ́yìn ọmọ bí yóò lè wọ kòtò yóò lè wọ gbẹ́ ibi orí ń lọ ní ká béèrè. Adéṣáájú ìwọ làbá béèrè lọ́wọ́ rẹ̀ ibi orí ń lọ. Adéṣáájú olùgbèjà ìwọ̀nrán olókun abara lè koko bí ọ̀tá ibo ló ń lọ o. ohun tí lè mọ̀. ewúro làgbà igi ewúro làgbà igi ewúro làgbà igi ewúro làgbà igi igi gbogbo ẹ bọ̀wọ̀ ewúro ewúro làgbà igi. ewúro làgbà igi ewúro làgbà igi ewúro làgbà igi ewúro làgbà igi igi gbogbo ẹ bọ̀wọ̀ f'ewúro ewúro làgbà igi. ẹ jáde ẹ wòran wá 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 eléré ni wá wá kì í ṣàkẹrù ẹ jáde ẹ wòran wá. ẹ jáde ẹ wòran wá 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 eléré ni wá wá kì í ṣàkẹrù ẹ jáde ẹ wòran wá. irinwó owó ògùngùn sẹ́nu wọn dọ̀gbọ́n ẹgbàá owó ògùngùn sẹ́nu wọn dọ̀gbọ́n ẹ̀yà sòtítọ́ ọdún o bí ẹ̀yìn ọ̀la ẹ̀yà sòtítọ́ ọdún o nítorí ẹ̀yìn ọ̀la ẹ̀yà sòtítọ́ ọdún o nítorí ẹ̀yìn ọ̀la. ìyàwó tí ẹ fẹ́ lé ní ìwọ̀n jẹ́ ń lọ́dẹ̀ẹ̀dẹ̀ gbé ń kúrò lọ́dẹ̀ẹ̀dẹ̀ fún ó lè rí ìgbé kòkó sí àti kùkú adìyẹ ọ̀rọ̀ lẹ́nu ìyàwó máa mú gbogbo lé máa mú gbogbo lé máa mú yẹ̀rì rẹ̀ máa mú yẹ̀rì rẹ̀ máa mú gbogbo lé máa mú gbogbo
dẹ̀dẹ̀ fún kó lè rí bí gbé kòkó sí àti kúkú adìyẹ ọ̀rọ̀ lẹ́nu ìyàwó máa mú gbogbo lé máa mú yẹ̀rì rẹ máa mú gbogbo lé. Márìrà máa dirí mi ní ṣùkú máa fi kọ́ ọmọ jáde. Márìrà márìrà máa dirí mi ní ṣùkú máa fi kọ́ ọmọ jáde. Márìrà márìrà máa tẹ ní góòlù máa fi kọ́ ọmọ jáde. Kí wà ní gbogbo ilé kékeré ní gbogbo ilé bẹ́ẹ̀ ni. Ẹ dákun ta ló ní kẹ́ lórí ìgbé mi wá gángan náà ta ló ní ẹgbẹ́ mi wá. Ọmọ yín ló ní ká gbé yín wá sá. Ọmọ mi ta ló ní ilé tàwa náà rẹ̀ gan. Ọmọ yín náà ló kọ́lé of course. Ẹ dákun mọ́tò bò gẹ̀ǹgẹ̀ fi wá gbé mi ta ló ní. Ọmọ yín náà ló ní. nígbà wá ti ń ta tí gbogbo èrò pọ̀ tẹ̀ kàn jó tẹ̀ ń jó tẹ̀ ń jó tẹ̀ ń yọ nígbà tí ń ta. Gbogbo àwọn tẹ́ ẹ̀ ń wò ń ta yẹn àwọn òṣìṣẹ́ ọmọ yín náà ni bá a dẹ̀ ṣe máa ń ṣe ń bíbá lójoojúmọ́ nìyẹn. Bẹ́ẹ̀ sì máa ṣe lójoojúmọ́ nìyẹn. Bẹ́ẹ̀ bó lẹ́yìn ṣe jẹ́ sí. personal assistant ọmọ yín ni mí. Ẹ dákun ẹ má bèrè ìbéèrè mi pọ̀ o ẹ má sọ pọ̀ ọmọ mi ò ń gẹ̀ǹgẹ̀ là mo fẹ́ rí mo fẹ́ fojú kan. Kò yẹ kí madam pẹ́ dé mọ́ wọn ní pẹ́ dé. Ẹ wò ó ẹ gbára mọ́ ọ̀gá tí ń bọ̀. Ṣé ẹ ti gbọ́? Onílé àrà onílé àrà. Irú òun àsùnbọ̀rọ̀ jíwò lélẹ̀ látàná. Kí ló dé jí mi lójú oorun mẹ́ ládùúgbò àlàbàtàbàtà tí mò ń láyè tó jẹ́ pé mo ti fẹ́ débi gẹ̀rẹ́gẹ̀rẹ́ bíi eré mi tán kí ló dé. wo ẹ sọ fún un ẹ jẹ́ fi gẹ̀rẹ́gẹ̀rẹ́ rèé lẹ̀ àwọn gidi gan kó ládùúgbòye wọ́n bẹ̀ ń ta o. síbẹ̀ lẹ́yìn ti bẹ̀ wọ́n ni. ṣàlá bẹ̀ wọ́n ni. abẹ̀ wọ́n mẹ̀bí kọ́lọ̀ mọ̀jẹ̀ àṣẹ ni tá àṣẹ tí ò ní dáríjì ni ni. àṣẹ o. ẹ dákun kí la wá fẹ́ ṣe báyìí. kò sí nǹkan kan ju pé kó yọjú sí wọn ló kó á rí ìyanjú wọn. àmọ́ kí ni ìṣiṣẹ́ ó ṣiṣẹ́ mo tún ṣe wá jí láàárọ̀ ìyá mo tún wá jí sí. ọkùnrin yóò dá nǹkan mọ́ ó jábọ̀ àlálẹ̀ kó tètè bọ́ àkàbá yìí. ẹ̀rù sì ń bá mi ọ̀dà àbó olóye èmi máa ń wo nǹkan báyìí mi ẹ máa bá yín jẹun
kọ́lọ́ wọn ṣàánú mi ni àmọ́ gbà lẹ́sìn wa ní kí n mọ̀ jẹ́ kí n máa fẹ́ ṣe àjẹ náà ni. èlé àjọ jiyàn lórí iná táàmù mẹ́rin nù sásùn ìjà lè ń sára wí àjọ ṣe lè pa ìwọ náà pa bẹ́ẹ̀. ara yín yàtọ̀. ọwọ́ rẹ dùn yẹn. ẹ má bínú ọwọ́ mi lé ní ọwọ́ àgbẹ̀ ẹlẹ́ ǹdí lọ́kàn rárá bájọ tó bọ̀ náà bá tàjọ máa jẹun lọ́kàn. ngbà n bọ̀ bu èèyàn mọ́ bá yẹn bu nǹkan yẹn. ní tó máa kà pọ̀ mọ́ra wọn ni. àlàkọ́lé eléyìí o ń ṣẹlẹ̀ gidi ni ó yí ṣe bẹ̀rẹ̀ wọ́n fọlá bàtì ẹ̀ jẹ́ ìṣe ara. ó ṣe bẹ̀rẹ̀ pé kí ló fà di gbogbo èyí tí mò ń ṣe yìí. èmi náà ń wò náà kọ́ máa ṣe pé mo yánu ni mo ti ń wò pé yìnyín bá yín tọ́ gbà ó báyìí rí ẹ pè ń báyìí lánàá ẹ sì pè mí ń jẹta yóò nẹ̀ bá ṣùgbọ́n n ò fẹ́ yánu jù ni mo fi ní kí n táwọn jẹ ń lọ náà kí n lè má fi tí ẹ ń lọ. òdòdó kan bẹ lágbàdá rẹ tí mo fẹ́ já. òdòdó ẹ dákun mẹ́ta lẹ fẹ́ jẹ ní ọjà nínú àbí mẹ́wàá bí bá tiẹ̀ lè wú gbogbo òdòdó lé mi gan ẹ wú digidigi ká máa kó lọ. ẹ̀yin ti bẹ ẹ̀yin mi bá wú gi mi bá jẹ òdòdó mi má torí mi tí mo fẹ́ já ńkọ́. ọ̀dà ṣé ìyáálé mi lè wá fẹ́ ni ìwúlẹ̀ fẹ́ nu wọn ìyáálé ni àbíyàwó ẹ jẹ́ mọ̀ tẹ́ fẹ́ mú wọn méjèèjì jẹ́ mọ́ ẹ jẹ́ mọ́. mẹ́jọ nǹkan jẹ kì í ṣe kankan lọ àwọn ìyàwó rẹ̀. tàwa nù. ìyàwó rẹ̀ ọ̀wọ́n lójú. bẹ́ẹ̀ mi wò wọ́n báyìí mọ́mọ́jú ni pẹ̀ ń èwo wọn rárá. èyí tó ṣe rùmúrùmú èmi yẹ wò. díjú ni bí má ti rí. abọ́lọ́yọ̀ ń ta wá ni. ọmọ rẹ ni Àjọkẹ́. Àjọkẹ́ ẹ dákun bàbá olóye ẹ ṣe wá mí inú ọmọ mi Àjọkẹ́ èso ọmọ dáadáa kò fìgbà kankan gbádùn kódà ẹ máa ń hùwà bí ọmọ àlè ní ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀dà dáadáa ni mo ṣe. dáadáa rẹ bóyá ní fi ń wù mí tí sọ́dọ̀ tèmi jẹ́ ń sọ́dọ̀ lórí rẹ̀. ìyí wàhálà tẹ bá ní dandan wo kó Àjọkẹ́ náà ló wù yín ó ti jẹ́ tìrín náà nù. ó ti di fún mi. ní sàrà pátápátá àjẹgbọ́ ọ̀dà náà ládùúgbò yìí nù. bẹ́ẹ̀ ni o. wọ́n tọ́jú ẹ̀. ní sàrà wọ́n tọ́jú rẹ̀ bí n bá tọ́jú rẹ̀ dé ìhà kan àtìyàwó àtọmọ bí wọ́n bá rí ọ̀hún ó sì bu ẹkún. ọgọ́ wọn àtẹ̀yẹ rí báyìí ọlọ́run ọmọ ẹ̀ sẹ́wọ̀n. ẹ kó dòdò ni. gbà. yé mo dáná babolóye ẹ gbà mí. mẹ́ja. ǹjẹ́ jama ǹjẹ́ jama ẹ wò jẹ́ ẹ jẹ́ dọ̀bálẹ̀ ẹ jẹ́ dọ̀bálẹ̀. ndúró ǹdẹ èmi ní mo dọ̀bálẹ̀ fún àná mi orò lánàá a ṣe bẹ̀rẹ̀ ni o n ó ṣe bẹ̀bẹ̀ fún ọ. ẹ ti fẹ́ yàwó ẹ ti fẹ́ yàwó ǹjẹ́ jama. dandan ni kódà ẹ wò ẹ fi ọkàn yín balẹ̀ èní yìí báyìí ni mo máa yanjú gbogbo. imagine ọ̀ṣẹ́ màjẹ́. ọlọ́run á fún yín ṣe ojúṣà torí wípé ariwo àwọn ọmọ ò kàwé mọ́ àwọn ọmọ ò kàwé mọ́ ní ṣàǹtẹnu mọ́ àwọn ọmọ sì rèé wọ́n ní ìwé làwọn ò kà ṣé ó wá ṣeéṣe ká ní káwọn ọmọ gbọ́rọ̀ sí bàbá wọn lẹ́nu bí. àwa tá a tún jẹ́ ìyàwó tó yẹ ká tún lè ràn wọ́n lọ́wọ́ nígbà iṣẹ́ kankan oko náà là ń tẹ̀lé wọn lọ ẹ ṣáà bá wa bẹ̀ wọ́n ẹ dákun ọlọ́run fún yín ṣe. kò sí wàhálà ìyá wa ẹ dá gbogbo ẹ̀ dáhùn ọlọ́run á bá wa yanjú ẹ̀ imagine Pamílẹ́rìn ǹjẹ́ àwọn ìrànlọ́wọ́ tèmi ní pé kẹ́ ẹ máa ṣe fáwọn òbí yín ǹjẹ́ ẹ̀ ń ṣe fún un. bẹ́ẹ̀ ni màá à ń ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe ní ká máa ràn wọ́n lọ́wọ́ náà là ń ràn wọ́n lọ́wọ́ ẹ bèrè lọ́wọ́ mọ́mì inú mọ́mì máa ń dùn wọ́n tẹ̀ máa ń ṣàdúrà fún wa gbogbo ìgbà ni. hello ó jà ẹ ó jà ẹ yẹlẹ
agboolé kìnìún tí mo lọ lónìí tèmi ti rò wípé kìnìún ọ̀pá Daniel mi jẹ ni kàkà kó ṣe bẹ́ẹ̀ kọ́ mọ́ sí ayéré àtàwàdà ní bá mi ṣe mo wá ní dáa náà kò burú ọpẹ́ ní fọlọ́hún mo lára ayé wa ti dáa ọ̀rọ̀ wa ti dayọ̀. baálé wa ẹ dákun ẹ wá bùn mí gbọ́. ọmọ gbọ́yàn létà kì í ṣèṣin jẹ́ ń wọlé náà kí n bomi ara ọbẹ̀ tá a jẹ nínú ilé ìkẹ́ wa bá mi ṣe kí n jẹ. kẹ́ ẹ tó wá wọlé lọ tíṣà àwọn ọmọ yín rèé wọ́n láwọn wá béèrè wọn. ẹ ǹlẹ́ tíṣà ẹ gbẹ̀lẹ́ ẹ rárá. ẹ sì kú oríire náà sà èyí tẹ ẹ sọ wọlé yìí náà ni. ẹ ṣeun yóò kárí. dáàdì wa ṣe é rí ọ̀rọ̀ ilé ayé yìí tá a wà yín sìn so because kò gba báwa ṣe ń wòye ṣé wàá rí ilé ayé tá a wà yìí nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ pàápàá jùlọ ọmọ obìnrin ẹ mọ̀ imagine pé ọmọ obìnrin fẹ́ lọ léèwé ẹ understand. tíṣà ẹ mọ̀ wulẹ̀ làágùn jìnnà ẹ mọ̀ fúnra yín gbó dídí sán bíi ti wù ọmọ ẹ wò mí dáadáa èmi ti mọ bí tẹ́ ń bọ̀rọ̀ lọ o lórí ìwé ọmọ mi tó jẹ́ obìnrin mo ti ní ìpinnu kọ́sọ́mọ́ mi kankan bẹ́ẹ̀ tí ó kàwé mọ́. èwo ni hìyì èwo ń hìyì lẹ́yìn èyí tọ́jọ́ kún inú wọn nìkan ni ó kàwé ṣé wàá rí gbogbo tí ó bá ná mi ìwé kíkà rẹ̀ mo ṣe tán tí n ó gbé àti ẹ̀sàmọ́ra ni o àti kóòsì ni o àti evening class ni o gbogbo tí ó bá ní tiẹ̀ wá rí ń lé ni táwa sọ dáadáa bó ti lóun ọ̀jẹ̀ nu. ẹ dáàdì wa ẹ dákun ẹ má jà ṣe bẹ́ẹ̀ ṣe rí so because ọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ àwọn ọmọ wa ó gbọ́dọ̀ mú láyà wa ṣe wá rí àwọn ọmọ tọ́lọ́run fi jíǹkì because wọ́n ní brain ní ọpọlọ wọn sílẹ̀ láti kàwé gidi ni ẹ wò nǹkan tá à ń fi bí oṣù kan oṣù méjì kọ́ ọmọ mi láàrin ọ̀sẹ̀ kan àwọn ti mọ̀ gbogbo wọn pátápátá báyìí wọ́n mọ̀wé àgàgà Pamílẹ́rìn àtàjọkẹ́. ẹ dúró tíṣà ẹ má sọ̀rọ̀ débẹ̀ rárá mo ti mọ̀ pé mítìn tẹ́ wá sínú kì í sì ìfẹ́nu lẹ́fọ̀ mo ti mọ̀ pé mítìn tẹ́ wá sínú sọ ti yẹ yín ọ̀rọ̀ yìí sì ti yé mi dáadáa nísìn ẹ wá gbọ́ o kí n tòdodo ọ̀rọ̀ fún yín àjọkẹ́ tẹ́yìn wò ó ti má rí o. má kílẹ̀ pé. ibẹ̀ ni ẹ jókòó sí nígbà tí wọ́n bá fi tó ọjọ́ méje sí àsìkò tá a wà yìí yóò ti wọlé ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ni tó bá wá wu ọkọ rẹ̀ o lè rán sùkú wò láti bẹ̀ wò ọ̀kàn mi tó àyè gbẹ́yìn náà lẹ́nu dandan kọ́ lọ sí kámúrẹ́jì ẹ lọ mọ́rán láti bẹ̀ fakati ẹ dí mi wọlé kí èmi fẹ́ lọ rí ìdání ara.
o. Ìyáálé Alájọkẹ́ fàjọkẹ́ mọ́ra ò torí ẹ̀yin làgbà o. Ìyáálé Alájọkẹ́ fàjọkẹ́ mọ́ra ò torí ẹ̀yin làgbà o. Ẹ̀yin làgbà ṣálẹ̀gbọ́n o, ẹ̀yin lẹ kọ́kọ́ wọlé. Ẹ̀yin làgbà ṣálẹ̀gbọ́n o, ẹ̀yin lẹ kọ́kọ́ wọlé o. Ìyáálé Alájọkẹ́ fàjọkẹ́ mọ́ra ò torí ẹ̀yin làgbà o. Màmí mo ṣe tán mo wá gbàre mi kí n tó mọ́ ọ lọ. Ìyá mi mo ṣe tán mo wá gbàre mi kí n tó mọ́ náà mi pọ̀. Ire fún ọwọ́, ire fún ọmọ o, ire fún àìkú tí ń ṣe baálé ọ̀rọ̀. Kì í mọ́ àbíkú ṣẹ̀wọ́, kì í mọ́ yà ní sàgàn. Ìran àbíkú lẹ̀lẹ́dẹ̀ mi, kí n gbẹ́bìyẹ ní tèmi. Èmi lọmọ mi kòkò lúgúdú pa náà ṣáṣá bẹ́ẹ̀ mọ̀ mi ẹ bá gbẹ̀mí bàbá mi. Agúnpọ̀pọ̀ ni wọ́n gbé bí mi lọ́mọ jàbátá ni wọ́n sì wò mí dàgbà. Èmi mi bá gbé wọ ọmọ mi ò bá fi kú ibẹ̀ sá nílé bàbá ọmọ. Bá mi kúnlẹ̀ bá mi kúnlẹ̀ bá mi kúnlẹ̀ Àjọkẹ́ ilé onílé ló lọ kún ta ló wọ́n fẹ́ bá mi kọ́ dẹ̀dẹ̀ bàbá mi. Ẹnà pé bá mi tọ́jú Pamílẹ́rìn ẹ̀gbọ́n mi. Òbí mo ní ẹ bá mi tọ́jú Pamílẹ́rìn ẹ̀gbọ́n mi àtàtà. Àwọn méjìlá rìn pọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá. Ọkọ fẹ́ mú mi nílẹ̀ ó kù wọ. Ìwọ náà tó wà kú. Ọjọ́ yòówù tó lè jẹ o. Ìgbà yòówù tó lè dá. Orí tí ó ṣojú ìyá àti bàbá o. Ilé ọkọ mi Àjọkẹ́. Ibẹ̀ ó gbà ọ́ sówó yóò gbà ọ́ sọ́ọ̀mọ́. Yóò gbà ọ́ sàlàáfíà yóò gbà ọ́ sáìkú balẹ̀ ọ̀rọ̀. Ó ní kòrògùn burúkú lọ́wọ́ o. Ó ní bábí kú àbíyè ní bàbá mi. Yóò gbà ọ́ sọ́ọ̀mọ́ ọlọ́run fẹ́ gbà ó. Ìyàwó àwa o lónìí là ó gbé. Onídàlá o lónìí là ó gbé. Ìgbé tí a máa gbé àgbá mọ́tò lọ́nà. Oníwà mọ́tò àlópele ni ó wọ̀. Ìyàwó àwa o lónìí là ó gbé. Onídàlá o lónìí là ó gbé. Ìyàwó àwa o gbé àgbá mọ́tò lọ́nà. Oníwà mọ́tò àlópele ni ó wọ̀. Ìyàwó àwa o lónìí là ó gbé. Ìyàwó àwa o lónìí là ó gbé. Onídàlá o lónìí là ó gbé. Ìgbé tí a bá gbé àgbá mọ́tò lọ́nà. Ó ti tó ẹkún yìí ti tó látàárọ̀ èyí ti tẹ èyí ń tójú ní ojú eegun àwọn sì ti bọ́ kí ló tún kù ó ti dẹ́sẹ̀ wọlé ọlá yìí kò yóò tó máa sunkún mọ́ ìdùnnú àtayọ̀ ló yẹ kọ́rọ̀ rẹ̀ ó jẹ́ kọ́ ọmọ ìjó kọ́ ọmọ ayọ̀ ló kù ọgbọ́n yanujú ẹnu fàì. Ohun tó dùn ní ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni ológun ẹrú kú aṣọ ìwà jẹ́ ẹyọ kan ṣoṣo gbogbo ọlá àti ọlà tó wà nílé yìí kọ́ ló jẹ́ ìṣòro fún mi bí wọ́n ṣe kàwé mi ló ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún èmi. ìwé ẹ̀ mọ̀jẹ̀ sí ń ṣe ọ́ òun kéwì gbogbo àwọn tí wọ́n kàkàkàkà tí wọ́n kàkàkà tí wọ́n ka Cambridge kí ni ẹ fi ṣe náà yẹ́sà ni ẹ fi ń ṣe fáwọn àtọ́ lọ ń kọ̀ di owó àtọ́lá àti mímọ̀ ṣe sí lọ́dọ̀ ìwé ẹ̀ jẹ́ nǹkan kan kéèyàn lówó ní kókó èrò ní kókó. ṣé ẹ̀kọ́ tẹ̀ ń sọ fún mi ni pé torí owó léèyàn ṣe ń kàwé olówó rọmọ òyìnbó rà òyìnbó gan fúnra rẹ̀ kò ṣetán àti ta ọmọ ẹ̀fọ́ ẹni tí ò mọ nǹkan kan ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ni mọ ìjìnlẹ̀ tó yẹ kóró èmi ní tèmi ò torí owó kàwé. ẹ wo wojú mi n tó yẹ ni lọ́yẹ ni ó kún ọrùn ọyẹ díẹ̀ ọtí ẹ̀tún ayẹ díẹ̀ dìrìnrìn tí ń fà á kí ni ọ̀yẹ bàbá tún á gbàpọ̀ tún yẹ dìrìnrìn ilé ìwé tí wọ́n fẹ́ fà wọ̀ ni ò ṣe gbọ́ sétí. ìyàwó tèmi mọ̀ ni ìyàwó tèmi èmi ọlọ́dúndóye òkè Ìbàdàn ni mí. ọkọjá wọn ń fẹ́ di ẹbọ bí wọn bá gbàgbà mọ̀lú má sì gbà mọ́nu áwùjọ dì. àgbà sí kí ni ògbé lọ́rọ̀ ẹ̀kọ́ jẹ́ béèyàn bá wọlé ìsọ̀rọ̀ yóò fọwọ́ fa etí. yá mọ̀ wò bọ̀ bí wọ́n bá tẹ̀ lọ́rùn dáadáa ebi bá ń pa mí kó fún mi lóúnjẹ tẹnu kó fún mi lóúnjẹ tèèyàn
kó ń gbé ọmọ gbé mi kó fún mi lómi tẹnu kó fún mi lómi tẹ̀yìn nígbà wo ohun tí wọ́n ṣe sọ̀rọ̀ rẹ̀ bóyá kí n wo kí n gba olùkọ́ tí ó máa kọ́ ọ́nú ilé yàtọ̀ sáwọn tíṣà tí ń kóra wọn kì í tí ó sì kọ́ gidi ni wọ́n gbà wá láti ìlú lọ́hùn ni ṣèyí nǹkan sínú rẹ̀ dùn. ṣùgbọ́n wo tún ni oníkànú ṣùgbọ́n wo tún ni ẹbí kankan mo ṣe torí ẹ̀wà bọ́ lálẹ́ ìwọ náà faṣọ ya ẹmọ ẹ lọ́rùn kó kù kólótó tí ẹ jẹ́ mọ́ tí mo kówó lé lórí fún lágbàlúmọ̀ mu ó ṣe à ń gbé ṣùgbọ́n ọjọ́ àkójẹ ó burú má jẹ́ ṣe sùúrù má jẹ́ ṣe sùúrù ó nílùú mi yóò mọ̀ fi àjẹ mi ni dákò fẹ́ wuya mọ́ ẹ lọ́rùn oje. ajá 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 bí màmú bí ajá bọ́ọ̀ rí. ìwọ tún fẹ́ máa bá sọ kiri ọjà ni. ọjà kẹ èmi ò kiri ọjà èmi lọ skul ni. ó tó bẹ́ẹ̀ mẹ́ta láàrin ó tó bẹ́ẹ̀ mo jẹ́rìí délé fọgànáísà kò jẹ́ fẹnu fẹ́ táyà ilé ìwé kọ́ ilé kéwù ni. ẹ káàbọ̀. ẹ rájà yé ẹ gbẹ̀lẹ́ ẹ ńlẹ̀. awù má gbàyé má gbọ́rùn ibì kan lè aṣáà lè ní í sí ẹlẹ́yìn olówó tẹ́ ẹ fi rán ọmọ lọ iléèwé n ò bá yín jà àbí mo jà sí ẹ tún ṣetán ẹ tún má búrò rẹ̀ ẹ fà ó di ilé ọkọ n ò kúkú sọ nǹkan kan dákun torí Ọlọ́run ṣé wọ́n rán wọ ọmọkùnrin sí mi ni ṣé wọ́n ní owó àbá tèmi jẹ́ ni kí lẹ̀ṣẹ̀ mi ọmọ tí wọ́n ń tiraka fúnra rẹ̀ pé wọ́n rọra lọ iléèwé oní kò gbọdọ̀ kàwé oní amóríwá káfọrùn lẹ̀ kò ṣeé ṣe. ìwọ obìnrin yìí aláìmoore ajá tí gólówó rẹ̀ jẹ ní ọ ládùúgbò rẹ̀ bàtàbàtà tí mo ṣe fọmọ rẹ̀ ń. ẹ dákun irú oore wo lẹ ṣe fún wa rí ẹ sọ káwọn èèyàn ó bá wa dá sí ẹ sọ oore tẹ ẹ ṣe fún wa káwọn èèyàn ó dá sí oore wo lẹ ṣe fún wa ẹ ṣe mí lóore o ara yín lẹ ṣe lóore torí pé mọ́mọ́ mi lé ilé ọkọ ẹ ṣe mí lóore o. wo ọkùnrin tí ọba ní í ṣe lọ ní ló bí lè mọ pèsè pé o àní bẹ́ẹ̀ bá bò mí Ọlọ́run ní bò yín ó sojú yín lánàá wàá gbọ́ àṣẹ lè mí pa ń wọ̀dà lábàá látẹnu òní lọ ọmọ kankan ọgbà ọlọ ilé ìwé mọ́nú lẹ́yìn àkíkún mi ẹ sì gbọ́dọ̀ rán ayé fàkàtì. ẹ wo èmi á lọ skul o. bàbá ńlá rọ lẹ fipá ẹ tún wá fi ìyá láyàrá ẹ tún fi lé ọmọ tèmi ó rè iléèwé yóò kàwé ojú ayé yín sì ni ó ṣe yóò sì ṣe nǹkan re yóò dèèyàn ńlá bẹ́ẹ̀ ni. wọ́n bá ti iléèwé dé lọ lé kéwú ọmọ pé bàbá tó bí ọkọ̀ pé méjì èmi nìkan náà ni. ẹ dá mọ̀. ọ halẹ̀ ni kò sí tó ṣe kò sí tó ṣe òǹlàjọ kò sí òun kò sí tó ṣe. so báwo wà ní í sìn. bákan náà ni o kọ ní bí èbó ṣe ń fẹnu ọkọ tilẹ̀ Àjọkẹ́ ti dèrò lé ọkọ. but upon bí ọmọ yẹn ṣe mọ ìwé tó no this is so sad you know it is sad nínú gbogbo àwọn students mi ọmọ yìí ni mo like jù orí ẹ̀ ṣí sílẹ̀ ọ̀rọ̀ tètè ń yé ìwé yé ó lóye ó nímọ̀ báwo làwọn òbí mi ṣe máa ń ṣe báyìí náà which means pé future ọmọ wọn kò jẹ́ nǹkan kan sí wọn nìyẹn o. nítorí pé àwọn náà bí ni èkúté ilé òde rẹ ni fi ẹjọ́ olóńgbò sùn ni o. èkúté ilé wo ni òrẹ́jọ́ olóńgbò fi sùn nílùú tó lọ́ba tó níjòyè tí ó bá kàn ṣe pé ibi téèyàn ń gbé lèèyàn ń túnṣe ni tí ọwọ́ ìjọba bá tẹ lòmíì lórí bó ṣe ṣe àìdásí ọmọ tóun fúnra rẹ̀ fi ara ẹ̀ bí onítọ̀hún á kábàámọ̀ kí ló dé no this is sad you know oh sad I am not happy at all imagine this because tí èèyàn bá kàwé ní ilẹ̀ táwa yìí ń sìn ó ṣọ̀gá ọba mi ó ṣọ̀gá ìjòyè mi ó sad o ó sad. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló dé kí ló ṣe kí ló jẹ ẹ bá mi bomi kí ló ṣe omi lọ́bọ̀ ẹ káàbọ̀ ẹ bọ́lẹ̀ ẹ kó sí àbọ̀lẹ̀ jáde omi kí ló fẹ́ wèrè yóò lè sílẹ̀kùn àbí. omi ni omi ìjà ẹ kó sí ọjà rẹ ẹgbẹ wá. omi nu
ẹdùn èwo ni gbogbo ṣáàrí mi dùn ó ni àwọn olè kẹ́ kóluwa yóò jẹ. ẹ káàbọ̀ ẹ káàbọ̀. ẹ kú lé ẹ dìde kẹ́ wá sọ̀rọ̀ kí ló ṣe. pẹ̀lẹ́. kí lédè tí ń datọ́ lẹ́nu báyìí ṣèṣe gbọ́jọ lẹ́tẹ̀. bóyá òye ojú ni. balẹ̀ wa ilé ìtìgbà yan mi. olúwa mi o ẹ pé bàbá o ẹ pé olúwa mi o. òun bẹ̀ ṣe bẹ̀. mọ̀ yá àgàjọ kọ́mọlẹ̀ mo tún sí fún kúkúkú. àbẹ̀ ẹ̀rọ náà. olúwa mi. ó ní bàbá tí wọlé lọ. ó tán. yorùbá àgbẹ̀bọ sórí ìta mẹ́rin ẹ̀yin ìyá mi òṣèré mọ̀nìgà àtọ̀làjú lòdò ń tala ẹ̀mí sí o. àwọn èplé ọkọlọ méjì. mo kọ́ta mo kó pé o. wo ọ̀tá ń jẹ́ òpè ní olè fọ́hùn ẹ wá wòran jẹ́ kí n jẹ òun ló máyò dùn ó yà pẹ́ tó bá fẹ́. irọ́ ni o fọ́ àti fọ́ yẹn ló play o. ìwà tuta ni. ifọ̀ àti fọ́ ni jọ. máa pẹ́ ayò. o dẹ̀ ní sùúrù o dẹ̀ má pè mí ó ṣàmù pé pàdí tù pàdí lè mí. abeg no party for jungle ẹ play ntẹ máa play kẹjẹ káwa yóò káráyé wa ṣe. yes. àwọn ohun tí ẹ ló fẹ́ play bọ̀. àwọn àyínú kọ́. o dẹ̀ má pè mí o dẹ̀ má pè mí o dẹ̀ má pè mí. ó ṣàmù pé pàdí tù pàdí lè mí. lúdò láàárọ̀ kùtùkùtù ẹ̀yọ́ ọmọ yìí. ẹ gbẹ́nu òsì yín sọ̀hún ẹ gbé gbogbo ẹnu yín burúkú sọ̀hún jáde. ẹ dúró ná ká tiẹ̀ pé ẹ wà níṣẹ́ kankan tẹ́ ẹ fẹ́ ṣe ṣé kò yẹ kẹ́ ẹ wọ yàrá yín lọ kẹ́ ẹ lọ sùn ẹ wá ń ta lúdò láàárọ̀ kùtùkùtù. bàbá mi gbogbo ọjà tẹ́ gbé sílẹ̀ náà láti tà tán á ti tà tán náà. ńgbẹ́ wàá tà tán lúdò nìkan wo bó ṣe kẹyìn ọrùn síbi bí kí n fàdá gan. ẹ má gan o. ńgbẹ́ tà tán lúdò nìkan tó yẹ kẹ́ ẹ máa ta ọmọ olóríire ọmọ alálùbáríkà ọmọ gidi tó bá bá yín bí ẹ ti ń ta lúdò ṣé kò ní fi yín ṣépè. dáàdì wa dọ́tà wa. ṣé tí abiyamọ gidi bá rí wa nígbà tó jẹ́ kí gbogbo ẹgbẹ́ wa wà níléèwé tá à ń kiri ọjà kiri láàárọ̀ kùtù ṣé ẹ rò pé wọn ò ní gbé yín ṣépè ṣá nítorí ẹbí wa kalẹ̀ ń sìn yẹn ẹ̀ṣẹ̀ tó kankan lórí wa ìyí lè ké àná ìyí léwé bákan náà ni wọ́n tún pa láàrú àtúmọ̀sí káwaka débẹ̀ ẹ jọ ìgbà wo láàánú dẹrù ẹgbẹ́ wa kí ló dé tẹ bí wa sáyé nígbà tẹ mọ̀ pé ní lè ṣètò lórí wa kó dá o. bí ọba dá ẹ bínú kóòdù kí gbogbo yín ó bómi lọ́ngbà náà. báàmì ẹ dákun ṣé bàbá yìí ló gbé wa sá. alẹ́ ni èyí ò lè dámú ní ọ̀dá ṣọlá owó dà fún àwọn ọ̀dẹ̀ ló jẹ wọ́n. èmi ò jọ wọ́n láíláí torí báwo. torí mo jẹ̀jẹ̀ gẹ́rẹ́ ni. Alaba má tún lọ tó o bá tún lò ó yà wèrè ni o. ẹ bàbá ń wá tí rẹ ń tí rẹ ní ń rí i ń rí lójú oorun mo sùn kódà mo tó hàn síbẹ̀ ń wò tí ì rí i. sàmọ́ tún lò gbogbo ọmọ rẹ pátá gbogbo ni ọmọ tọ́jú ọ̀gbọ́n bí gbogbo ni ọmọ tọ́jú tó bá dójú ṣúṣú ìdí ọ̀la mo tẹ́mi ní sọ fún ọ nu. ẹ rọra sálàáfíà lẹ wà sí dáadáa la bá yín olúwa mi sì ní kí n gan pé kí n ṣe yín pẹ̀lẹ́. ẹ wò wọ́n ṣeun o ọlọ́run mọ̀ ní gbàgbé àwọn náà o wọ́n ṣe o. ẹ dákun obìnrin yín alájọkẹ́ tèmi ń kọ́. ìyá wa kékeré nù lálàáfíà ni ẹ wà gẹ́lẹ́ dáadáa ni ẹ wà bí ìgbìyànjú bá yí sọ funfun borí bẹ́ẹ̀ wọ́n ṣe wà kódà torí tiẹ̀ gan ló jẹ́ wọ́n á yín lónìí. ṣé ò sí nǹkan. kó má bàa sí náà ni. àwọn ará náà mi mọ̀ rẹ. bàbá ẹ wọ̀ lẹ. ẹ rọra ẹ kẹlẹ. ẹ rọra ẹ lẹ. ẹ rọra ẹ kẹlẹ. ẹ kú lẹ́yìn. àwa nu. kò ní bàjẹ́. àṣẹ. ẹ lẹ kúrin náà. ẹ lẹ. gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀ torí wọn gẹ́lẹ́ ló jẹun wá háyìn. ṣé ò sí nǹkan. olúwa mi ní kí n jíṣẹ́ fún yín pé àti gbúròó dùn ni. Ọlọ́run ṣeun o mo dúpẹ́ ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. àdúgbò o ọlọ́run ṣe o. wọ́n wá ní pé àwọn fẹ́ fi ẹ̀mí ìmoore hàn ìdí nù tí wọ́n ṣe fún mi lẹ́bùn kékeré yìí ipe kí n. ẹ mọ
ẹ mú wa àní ẹ mú wa ebe mi lè mi fún ọ lọ́mọ. ẹ wá ní sùúrù ní sùúrù. èmi nìyá ọmọ. èmi lè mi fún ọ lọ́mọ. àmọ́ ìyá ló lọ́mọ ṣá o. ijó àbòsí tó bá wá dọjú ẹ̀yẹ bàbá ló lọ́mọ. àná mi ẹ̀rí àti ìkófálẹ̀ ìbá ti ń ṣe Elédùmarè ọmọ sí o. adúpẹ́ o adúpẹ́ dá o. ẹ bá ń kánà mi o ẹ bá ń kí ọ. èmi ti fẹ́ máa lọ ẹ sì. kẹwàá bá ń kí ọmọ mi dáadáa. ó ti ń gbọ́ ó ti ń gbọ́. kẹ́ ni mo ní wẹ́rẹ́ báyìí làágùn. àṣẹ bàbá èmi fẹ́ mọ tẹkọ̀ létí. ẹ bá ń káwọn àna mi ẹ̀mí gbọ́dọ̀ tó jọ mẹ́ta mi náà yọjú sí yàn ṣe gbọ́. àní mo fẹ́ wọkọ̀ mo ń lọ. ẹ má lọ ayọ̀ lẹ́dùn àgbà lọ́wọ́ lọ kò sì ní sí o kìnìún ti mẹ́mí olódìdí ni kò sí máa bù kéèyàn máa sẹ́nu ẹ̀ kọ́mọ́tò ti àbọ̀ ẹni tí wo tí ọba àlùkò kára rẹ̀ ti ganú lẹ̀ báyìí fi katapila ọlọ́ọ̀bá ni jí ni ẹ ṣe. ṣé a rí bẹ́wẹ̀ ṣe ń bọ́ lára gi tí ì ní igi lára bẹ́ẹ̀ ni ó ṣe fún mi. kò sí wàhálà kò sí wàhálà. bí ó dọ̀ bó wá lè wọ ẹ lè gbọ́ kàdà torí atẹ́gùn ẹ gbọ́ kàdà ẹ pẹ̀lẹ́. dókítà mi ì gbọ́ yín kí lẹ sọ. HIV/AIDS. àìsàn tí ò gbóògùn AIDS. fọkàn mi tó bá fọwọ́ kàn mí. dókítà. ẹ máa ní sùúrù ni o kò kí wó ruru káwa ruru. wọ́n fi sùúrù wo nẹ́ni okun ìwé ni èwo ruru kí ẹ wà ruru wọ́n lé yẹn lárùn kò gbóògùn ó ti kó ń bẹ lára rẹ̀ àtijọ́ ń gbénulé ọ̀wá ń pé kí n ní sùúrù kò burú mo ti mọ́ tí mo ṣe oníran ní ìwà gbòdẹ́kun lórí ọ̀rọ̀ tí ń bẹ lẹ̀ tó ti gbọ́. ẹ jọ̀ọ́ egbò dẹ́kun ò lẹ wá fẹ́ wà. bọ́tà. mo ti bọ́tà o. gbọ́dọ̀ fún. wọ́n ní wọ́n ní èèyàn karùn-ún kò gbógun ń bá mi sọ kátàkátà kò burú. ní kíni ẹ wá ẹyẹ sọ gangan fún yín ìgbó náà gbóòórùn làájọpọ̀ lọ́wọ́ bọ́ bá tutù bá ìyàwó rẹ̀ yí ni kótó di pé ọmọ yín ọ̀kanrùn ràn gbogbo ẹbí mi ni mo ṣe ni wọ́n á fà á kalẹ̀ fún yín rè o. mo dáràn mo torí ibú ẹgbà mi àìgbà tí wọn ọmọkùnrin kórè ibú ìran mi pò mo ti sọ fún ọmọ ọlọ́mọ mi ò tí ì tó lé ọkọ lọ lóore fi yáwó sí mi pé wọn ò bí púpọ̀ ó ti kó bá mi ẹgbà mi. kèé tí ìkórè burúkú báyìí ọ̀sẹ̀ ń kó bọ̀ báyìí ni ńgbẹ́ fókò èèyàn lẹ̀ tẹ́ ẹ̀ pè lóko rẹ̀ tẹ́ à ń pè lóko lóko ilé ọ̀ràn tẹ́ ń pèlè ńlé ara kéèyàn wò sòsòsò kó sì bí ń tó báyìí èmi tí mo nífọ̀n tí mo lé kan gan tó ẹ pé kò sí nǹkan tí mo ṣe tí n ò ṣe n ò bímọ tó báyìí abẹ́ẹ̀ rí. tó jẹ́ pé gbogbo tí bàbá wa máa fẹ́ràn gbogbo ẹ̀ lọ́lọ́run fi ìṣẹ̀dá yín bí lọ́lọ́run kàn fi ń kí ẹ̀ fún yín ní. èyí sì àbí mo obìnrin kalẹ̀ báyìí gbogbo wọn sì àṣàyà làǹtìlàǹtì mo sì à ń kan tó lẹ́nu tó abẹ́ẹ̀ rí rádaràda ìtí ò ní láyà ọ ní bò mí ó gbẹ́rù dání ni mo sì ń bẹ́lẹ̀ ayé. bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ débi tẹ́nìkan ò dé rí ni. ọ̀dà báwọn ẹ̀wọ̀ ẹ̀ wá gbọ́ gbogbo ìtẹ́jú kankan mi tó ti yé yín wọ́n ní ẹ̀bì tí bọ́ọ̀ bá pè rà tó fẹ̀yìn bẹ́ lẹ́yìn ni. ọmọ yìí gbogbo tí mo ná lé lórí pátápátá torí àgbàlùmọ̀ mo fẹ́ mu tí mo fi ní ọmọ bọ̀ mo gbé yín dé àgbàlùmọ̀ rẹ̀ báyìí ọkàn ni ìmọ̀ pé ní bẹnu àgbàlùmọ̀ rẹ̀ àgbàlùmọ̀ bú ń mú mọ́ ni mo ti fà kalẹ̀ fún yín gbogbo tí mo ná lé lórí ń gbà. owó eléyìí tó jẹ mí tẹ́lẹ̀ tí bàbá yín jẹ mí tí ń singba rẹ̀ tí mo ní mo bun ń ò bun mọ́ o ń mọ̀ pé tó kù bọ ọkọ̀ lẹ́gbẹ́ fún mi agánran mo pè ń ó gbowó mi lọ yín. bẹ́ẹ̀ bá tó ṣe yà oríire ó burú ni. tí o ní kó lórí ibùkún ni ọ o sì kó ibùkún o sì kó náà bí ètò yọ. ìwọ ló kórè ibú bá mi ìwọ ló kórè ibú bá mi ìwọ ló kó bá mi. ó lé àrà àgbà tó o bá tèmi jẹ kú kí mo ṣe fún ọ torí Ọlọ́run. owó olówó ẹjọ ẹjọ. gbogbo fatọ mi lẹ ẹ gbọ́ ẹ jẹ́ n sáré sọ fún yín torí ẹ mọ̀ túmọ̀ HIV ẹ kàn ń gbọ́ káàkiri bó ṣe wà yìí bẹ́ẹ̀ bá fọ́ kàn ayé rẹ̀ báyìí. ayé ó tọ̀ ń ta
abọ́tọ́ bá ti jẹ ẹ bá gbé ẹnu ẹ ṣàfihàn ó mú ni ibi ẹ bá tọ̀ sí bẹ́ẹ̀ bá tọ̀ bẹ́ẹ̀ yóò kú lójijì ni ikú ní bá ń gbélé àrùn ní bá ń gbélé ṣàfi kankan ló jókòó yìí orí ṣe ń wò nínú èsì ayé fi nù lójú rẹ o. olúwa mi ó dàbí pé báàgì tá a fi kẹ́rù eléyìí wàá lé wọn padà yìí báàgì yóò fẹ́ wúlò torí mo mọ̀ pé owó rẹ̀ ó gbé pẹ́ẹ́lí a sì mọ̀ rí nfi ká sọ tí a sì ẹja ta aṣọ nù ká mọ̀ kó lọ́jà ẹ. rọ o báwo ni mo mọ̀jà karùn lọ́lẹ̀ àwọn ọ̀rẹ́ nígbà tó ń ti karùn báàgì náà ti ké ṣàìfì ìbílẹ̀ sórí bó ṣe ṣubú ẹgẹ́ sórí ní tí ìfọwọ́kàn tó ti ṣubú àrùn bẹ lára rẹ̀. ẹgbẹ́ bàbá ẹgbẹ́ ilé wọn náà nù ní gẹ́gẹ́ ilé wọn náà nù ní ilé ọ̀bẹ̀rẹ̀ wọ̀ ilé èkúté ilé wọn náà nù ní kẹ̀dígẹ̀ ilé wọn náà nù ní gẹ́gẹ́ ilé wọn náà nù ní ilé ọ̀bẹ̀rẹ̀ wọ̀ ilé èkúté ilé wọn náà nù ní kẹ̀dígẹ̀ ilé wọn náà nù ní kẹ̀dígẹ̀. Baba ka o, baba ka o kò lẹ́dẹ̀ mi ni. Ẹ bá bá ka o, 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 ẹ bá bá ka o. Ẹ wo gbígbé la gbin ọ̀gẹ̀dẹ̀ lílọ́ la lọ́ ìrèké ìyàwó lásán làwa jẹ́ a ò lè dáṣe kankan pa lẹ́yìn ọkọ nínú ilé yìí bẹ́ẹ̀ ni mo sọ. Madam kò ń ṣe nǹkan tó burú tó bí ẹ ṣe ń ròyìn o nǹkan tẹ́mi kan ń try láti sọ ni pé kẹ́kọ̀ọ́ wá ṣe àyẹ̀wò ṣé mo irú àìsàn tí ó ṣe Àjọkẹ́ bẹ́yẹn máa lè ṣàyẹ̀wò fún yín iná lè mọ̀ pé àbí. ọkọ wa ló wọlé lè. ẹ máa rọra. alo. olúwa mi ń kí yín. bàbá ń kí yín ẹ ṣe olúwa o. ṣé o ṣe o. good ṣe rí nǹkan tí mò ń ṣàlàyé fún àwọn madam ni pé mo kàn ní kán wá ṣe àyẹ̀wò ní ọ̀dọ̀ wa kí wọ́n lè mọ̀ bóyá àbí. gbogbo ohun tẹ̀ ń sọ òye mi kí ni ẹ ń wí. wọ́n ní kí a wá ṣe àyẹ̀wò kán bá lè mọ̀ bóyá ìyàwó kékeré ti ká àìsàn ràn wá. ẹgbẹ́nu sọ́hún orí hàn wọ́n gbé tèdè létekete àwọn sọkúsọ eléròkèrò oníṣọpọ̀ṣọpọ̀ oníyankanyankan oníyankanyankan àwọn obìnrin dé àárọ̀ yẹn mọ́ fi ṣe lù àmọ́ tá à ń ṣe kí wọ́n á lọ wò kí wọ́n lọ wò bóyá yàwó kékeré kó nǹkan rẹ̀ yín yàwó kékeré yín wò ní lárùn la ẹ wo ẹ̀yin wọn è lárùn ràn tíá. olúwa mi ò ní kárùn o. ọlọ́run tiẹ̀ ní jẹ́ bí èèyàn sì kó nǹkan àgbo ní òkì mọ́lẹ̀. lágbára ọlọ́run. èmi ò tiẹ̀ ní kó nǹkan kan ìran bàbá mi ò kárùn rí ṣé ẹ rí bàbá tó bí mi lọ́mọ ìyàwó 79 ló fẹ́ bẹ́ẹ̀ ni orí 100 bàbá mi lọ ikú lọ pa 79 ló fẹ́ títí tí bàbá mi sì fi kú bàbá nínáwọ́ ni ṣe ń bàbá kú lọ́sàn-án láàárọ̀ ọjọ́ bàbá òkú ni kì í ìyá látẹ̀ mọ́lẹ̀ ìyá látẹ̀ ń sunkún lábẹ́ wọn ni bẹ́ẹ̀ni orú bàtà yóò lù borí yà á lù yóò lù omele ọ̀pẹ̀sẹ̀ bọ́ọ̀sì bàbá mi bàbá kí èèyàn mọ́lẹ̀ yọ̀ ń jẹ̀wọ́ gbígbí bàbá lọ́rùn bọ́lá ń bá yẹ̀ wọ́n pè dọ́rùn ni bàbá mi ò sì lárùn kéèké bàbá ò lo lálọ́nù rí èmi kò ní lo lálọ́nù wọn àwọn ọ̀nà òjò kí n fọ̀ búrẹ́dà borí èjì ọ̀pá mi ni èjì èsèyàn léṣe máa jẹ́ èèyàn máa tágùn sí ni bí n bá ti rí kékeré wọn mọ nà ni bí mo lágbà wọn mọ nà ni bẹ́ẹ̀ mo sọ fẹ́ èyí tẹ́ ẹ ṣe lónìí bí mo ṣe rí omi n ó ṣe wọn mi ṣe n á mọ nà pa ẹyẹ wọlé gbogbo ìyàwó mi wọlé. ẹ̀dá ìfẹ́ nà ìpa lónìí yàrá mi ni mo lọ ó yá gbogbo ìyàwó wọlé. mi àtàwọn jọ wá ní. ẹyẹ máa lọ ẹ má mọ orú èèyàn báyìí wálé mi mọ kí ló jẹ yín. ẹ wo gbogbo yín ẹ bọ́lá ò ní o yàrá mi ni mo lọ. ẹ kó sì lọ ẹ fẹ́ kí n báyìí ó dàbí déètì ọkọ̀ wọ́n lè má lọ ọkọ̀ wọ́n lè má ṣiṣẹ́ jà ó yà kó sì kọ̀ báyìí tì í tì í náà pẹ̀lú ọkọ̀ jájọ tì yé ìwájú rẹ̀ ti lọ yé. àsìkò ti tó báyìí ó ti tásìkò kó yẹ kó yọ ọmọ ibùsùn kó lè tètè tún bẹ̀ sí nígbà wo gan-an la fẹ́ mọ àkókò nu àyàn adìẹ èmi ò lo kínní ilé méjì o ń tún lo Àjọkẹ́ ti kábùkù kàn mí ń bọ́ mo ti fẹ́ rówó Ọládùnjoyè san bí n bá ya wèrè kí n ya wèrè o
èmi ò tún kí ní ìlú lẹ́ẹ̀kejì gbà ìyá wèrè gan kí la ṣe wèrè ọkọ àbọ̀ o. Kàlára yín. Kíríkírí yẹ pààyè. Orúkọ ọ̀ yá. Daddy, kí ló dé? Orí ti wèrè náà tí ò ní dáa. Kí ni mo fẹ́ ṣe báyìí o? Èwo ń ṣiṣẹ́ ká. Ó ti kàbùkù tẹ́lẹ̀. Tó ní wèrè yíyá yìí, Adékúnlé kún wèrè ní ọ̀fẹ́ jẹ́ o. Ń borí àbùkù nù. Ìdùnnú kí ló ń dá mi sáyé fún náà? Kí ló tó ń dá mi sáré àwọn ọmọ ẹ̀dá tó ń dá mi sáré ẹranko? Ayé yìí máa korò, ayé yìí máa níkà o, ibùgbé ìkà láyé, kò sí àánú kankan nínú ayé yìí. Ọjọ́ ń pọ̀ mọ́ jo ọmọ ológo, ọjọ́ ń pọ̀ mọ́ arẹwà ọmọ, ọjọ́ ń pọ̀ mọ́ jo kòkòrò ń jẹ ọ́ látẹ́sẹ̀. Ọjọ́ ń pọ̀ mọ́ jo sẹ́mẹ́nì àfà ìmọ̀ni kò ní ọmọ ológo. Ìwọ gbé báàgì tẹ̀lé àbúrò rẹ ni. Ó ti dọ̀gá báyìí. Ayé mi o. Àṣé lóòótọ́ ni pé orí ọmọ bùsùn borí bá mọ bùsùn ni kò bá ti tún bẹ̀ ṣe. Ṣé pé ìwọ Àjọkẹ́ ni Akínú ọmọ mi? N bá ti ṣe gbogbo ohun tí mo ṣe sí ọ. Dákun foríjì mi nítorí Ọlọ́run. Bóun ló ṣe fẹ́ foríjì mi báyìí? Dákun wo Àjọkẹ́ wo dákun foríjì mi. Àjọkẹ́ foríjì mi. Foríjì mi Àjọkẹ́. Àjọkẹ́ foríjì mi. Àjọkẹ́. Àjọkẹ́. Arẹwà ọmọ nìde ọfọ ọmọ. Bẹ́ẹ̀ni jẹ́ erin apágbó. Báyọ̀ báyé ni mo kó léwọ́ tá a bá gba ọ̀run lọ tí máa ní àǹfààní àti tún ayé wa bá tún yọ. Ẹ̀yà máa mi fò lójú ọ̀nà. Ẹ kú oríire bí o, ẹ kú oríire bí oríire bọ̀dọ̀ bá ta. Àjọkẹ́ ọmọ yín òun ló kóríire ràn wá, ó jọ kó ràn wá. Ṣe rí Àjọkẹ́? Èmi ti sọ fún yín because ó kàwé ó mọ̀wé ìjọba wa fún ní àmì ẹ̀yẹ scholarship
ṣé wọ́n rí ìjọba wa sọ pé òun á gbé gbogbo ètò ẹ̀ gbogbo ìnáwó ẹ̀ pátápátá kó fi parí yunifásitì ẹ̀ nílùú ọba. Àjọkẹ́ ti sọ wá dò lóríire ó kórìíre bá wa ní gbogbo ìlú yìí ni ẹ bá mi pe Àjọkẹ́ síta. tíṣà tìró ti yẹ lójú òkú o. Àjọkẹ́ ti kárùn gbogbo ogun wọ́n tún sàbìdó lórí burúkú. Àrùn kò gbóògùn ìyá wa àrùn wo ló wà tí ò gbóògùn because kéèyàn tiẹ̀ tún wá kó àrùn náà ìyẹn ò ní kọ́ mọ́ má ṣoríire. Bẹ́ẹ̀ ni ẹ bá sọ́mọ̀ mi lẹ́wọ̀ ẹ bá sọ́mọ̀ mi lẹ́wọ̀ ẹ bá sọ́mọ̀ mi lẹ́wọ̀ ńlá kí ọmọ o ẹ bá sílẹ̀ o ẹ bá sílẹ̀ o. tí ò dá o má fi mí dára tí ò dá má fi mí dára tí ò dá olùdáyé ọba alára alára kàyídá pátápátá parí ọlá o iná pẹ̀lú ọ̀rọ̀ bàbá alára o alára má fi mí dára tí ò dá owó ń bẹ nílé ìlàjẹ ọlà ń bẹ lọ́dẹ̀dẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló sì dé bọ́mọ ẹnìkan ó takú olóhùn ò lọ mọ́ fi mí dára tí òun yóò ọlọ́run mi. iṣẹ́ kì í ṣohun àgbámọ́rí ìyà kì í ṣohun àwàmọ́yà.